Is the person that is there wholeheartedly to listen to the word of God. It should not be good for you to have a sleepless night and at the end of the day you receive anything. You want to listen to the word that God has for us this morning. Last week Sunday. Mo bá ẹ̀yin Ọlọ́run sọ̀rọ̀ lórí àkòrí tó sọ pé ohùn ọpẹ́ láti inú ẹja. Our Father speaks to us on the topic we say the voice of praise out of the fish. Ṣùgbọ́n lónìí, today, tí ṣe ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún 2021. That is the 12th day of December 2021. Àǹtí, ọ̀rọ̀ mi ti ọ̀rẹ́ tẹ̀bù, báwo kẹ̀rẹ́ jẹun? Ọgbọ́n, wá pẹ̀lú ìjọba ṣáà. I know you can do better, so Jara no, not just in door, not door me. Lẹ́yìn tí ṣe ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún 2021. Today that is the 12th day of December 2021. Tó tún wá jẹ́ ọ̀sán kejì nínú ọ̀sán mẹ́sàn-án òru mẹ́sàn-án. That is the second day of our program. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí Olúwa ní fún wa sà. We want to listen to the word that God has for us. A fẹ́ jẹ mánà tí Jésù ní fún wa láàárọ̀ yìí. We want to eat the manna that Jesus Christ has for us. Ẹ má gbàgbé àkòrí ìpàdé ọ̀sán mẹ́sàn-án òru mẹ́sàn-án wa. Do not forget the topic of the program 9 days and 9 nights. Àkòrí náà sọ wípé Olúwa yí ìpín mi padà. The topic says, Lord, change my portion. Lábẹ́ àkòrí yẹn sà. Under that topic. Níbẹ̀ ni mo ti fẹ́ bá yín sọ̀rọ̀ Olúwa lọ. That is where our Father wants to speak the word of God. Lábẹ́ àkòrí yẹn wà. Under that topic. Níbẹ̀ ni mo ti fẹ́ jíṣẹ́ Olúwa fún wa lọ́sọ̀rọ̀. That is where our Father wants to deliver the message of God. Ẹ̀rí pẹ́lú náà bẹ̀rẹ̀ pàdé yẹn. You can see that yesterday that the program commences. Mo ní mi ò ní sọ̀rọ̀ lórí ìpín. Our Father said he's not going to talk about portion. Ṣùgbọ́n àárọ̀ ìbáyìí. But this morning. Lọ́sàn-án ìbáyìí. This afternoon. A ó jọ sọ̀rọ̀ lórí ìpín. Our Father is going to talk on the topic portion. Mi ò tí sọ pé tọ́bi a máa sọ̀rọ̀ lábẹ́ àkòrí yẹn. He's going to deliver the message of God to us under that topic. Tí gbogbo ẹ̀mí àti ọ̀rọ̀ rẹ̀ sí láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ dáadáa. I want you to listen to me with your heart, your soul, and your mind. Wọ́n wá ní Genesis orí 27. I'm in the book of Genesis chapter 27. Mo wá kà á láti ẹsẹ̀ gbogbo bí ẹsẹ̀ ogún. I read from verse 15 to 20. Ìwé Genesis orí 27. Genesis chapter 27. Mo kà á láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún bí ẹsẹ̀ ogún. I read from verse 15 to 20. Rèbékà sì mú àyíwá aṣọ ìṣọ̀ ọmọ rẹ̀. Ẹ̀gbọ́n tí ó wà lọ́dọ̀ rẹ̀ ní ilé, ó sì fi rọ Jákọ́bù ọmọ rẹ̀ àbúrò. Ó sì fi awọ àwọn ewúrẹ́ wọ̀nyí bọ̀rọ̀ ní ọwọ́ àti sí ọ̀bùrọ̀ ọrùn rẹ̀. Ó sì fi ẹran dídùn náà àti àkàrà tí ó ti pèsè ní Jákọ́bù ọmọ rẹ̀ lọ́wọ́. Ó sì tọ bàbá rẹ̀ wá. Òun wípé bàbá mi, òun sì wípé èmi nìyí, ìwọ ta ni ọmọ rẹ̀ ẹ̀sẹ̀ Jákọ́bù sì fún bàbá rẹ̀ pé èmi Ísọ̀ àkọ́bí rẹ̀. Èmi ti ṣe gẹ́gẹ́ bí o ti sọ fún mi. Dòdò jókòó ìrìnbẹ̀rẹ̀ kí o jẹ nínú ẹran ìgbẹ́ mi kí o pẹ̀lú ìṣòro pẹ̀lú ẹsẹ̀ 20. Ní ṣàkóso fún ọmọ rẹ̀ pé èyí ti rí tí ìwọ́ ti pẹ̀lú bẹ́ẹ̀ ọmọ rẹ̀ òun sì rí pé nítorí tí owó ọ̀rọ̀ nínú ara tọ̀mẹ́wà ní. Then she took Esau's best clothes and put them on Jacob. She also covered the smooth part of his hand and neck with goat skin, and gave him some bread and the tasty food she had cooked. Jacob went to his father and said, Father, here I am. Which one of my sons are you? His father asked. Jacob replied, I am Esau, your firstborn, and I have done what you told me. Please sit up and eat the meat I have brought. Then you can give me your blessing. Isaac asked, My son, how did you find an animal so quickly? The Lord your God was so kind to me. Jacob answered. No one with Genesis 25. I'm in the book of Genesis chapter 25. So 20, verse 26. I read from verse 20 to 26. Genesis 25. Verse 20, verse 26. Genesis chapter 25, verse 20 to 26. Isaac is there ní ogójì ọdún. Nígbà tí ó mú Rèbékà àwọn obìnrin Bẹ́túélì
ará Síríà ti Pánádánù wá, arábìnrin Ládánì ará Síríà ní ẹ̀yà. Ísákì fi bẹ Olúwa fún aya rẹ̀ nítorí tí ó yàtọ̀. Olúwa sì gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀. Rèbékà aya rẹ̀ sì lóyún. Àwọn ọmọ sì ń já gbòdògbòdò nínú rẹ̀. Ó sì ń pé bí ó bá ṣe tó bẹ́ẹ̀ ni ó ṣe rí. Èṣe tí mo torí báyìí, ó sì lọ béèrè lọ́dọ̀ Olúwa. Olúwa sì wí fún pé orílẹ̀-èdè méjì ní ń bẹ nínú rẹ̀. Ìlú ènìyàn méjì ni yóò yà láti inú rẹ̀ wá. Àwọn ènìyàn kan yóò lè ju ẹnìkejì lọ. Ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò nígbà tí ọjọ́ rẹ̀ pé tí yóò bùn ó sì kíyèsí ìbejì ni ó wà nínú rẹ̀. Àkọ́bí sì jáde wá, òun pupa, ara rẹ̀ gbogbo ó sì rí bí aṣọ onírun. Ó sì sọ orúkọ rẹ̀ ní Ísọ̀, ẹsẹ̀ 26 tí màá ti dáná dúró. Àti lẹ́yìn èyí ni arákùnrin rẹ̀ jáde wá, ọwọ́ rẹ̀ sì di gìgísẹ̀ Ísọ̀ mú, ó sì sọ orúkọ rẹ̀ ní Jákọ́bù. Ísákì sì jẹ́ ẹni 60 ọdún nígbà tí Rèbékà bí wọn. And he was 40 years old when he married Rebekah, the daughter of Bethuel. She was also the sister of Laban, the Aramean from northern Syria. Almost 20 years later, Rebekah still had no children. So Isaac asked the Lord to let her have a child, and the Lord answered his prayer. Before Rebekah gave birth, she knew she was going to have twins, because she could feel them inside her, fighting each other. She thought, why is this happening to me? Finally, she asked the Lord why her twins were fighting, and told her, your two sons will become two separate nations. The younger of the two will be stronger, and the older son will be his servant. When Rebekah gave birth, the first baby was covered with red hair, so he was named Esau. The second baby grabbed onto his brother's heel, so they named him Jacob. Isaac was 60 years old when they were born. I'm in the book of Romans chapter 9. Ìwé Róòmù orí kẹsàn-án. Romans chapter 9. Mo wá gbé láti ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ kẹrìnlá. From verse 10 to 14. Ìwé Róòmù orí kẹsàn-án. Romans chapter 9. Mo kà láti ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ kẹrìnlá. From verse 10 to 14. Kì í ṣiṣẹ́ kìkì èyí, ṣùgbọ́n nígbà tí Rèbékà pẹ̀lú lóyún fún ẹnìkan, fún Ísákì bàbá wa, nígbà tí a kò tí ì bí àwọn ọmọ náà, bẹ́ẹ̀ ni wọn kò tí ì ṣeré tàbí burú, kí ìpinnu náà nípa tí àyànfẹ́ kí o lè dúró, kì í ṣe nípa ti iṣẹ́, bí kò ṣe nípa ẹni tí ń pinnu ẹsẹ̀ kejìlá. A sì sọ fún pé ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò, gẹ́gẹ́ bí a ti kọ pé Jákọ́bù ni mo fẹ́ràn, ṣùgbọ́n Ésáù ni mo kórìíra, ẹsẹ̀ kẹrìnlá. Ǹjẹ́ ọ̀rọ̀ ti wí àìṣòdodo àwà lọ́dọ̀ Ọlọ́run bí ká máa yẹ̀. Don't forget what happened to the twin son of Isaac and Rebekah. Even before they were born or had done anything good or bad, the Lord told Rebekah that her older son would serve the younger one. The Lord said this to show that he makes his own choices, and that it was not because of anything either of them had done. That's why the scripture says that the Lord likes Jacob more than Esau. Are we saying that God is unfair? Certainly not. Mo wà nínú Genesis orí 27. I'm in the book of Genesis chapter 27. Mo wá kà láti ẹsẹ̀ 30 bí ẹsẹ̀ 35. From verse 30 to 35. Àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀lì, ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lú mi. Genesis 27, 30 to 35. Genesis 27. Genesis chapter 27. Láti ẹsẹ̀ 35. To 35. Ẹgbẹ́ bí ó ti wí. Ó sì ṣe bí Ísákì ti parí ìrìnsú fún Jákọ́bù, tí Jákọ́bù ti fẹ́lẹ̀ máa jáde tán kúrò níwájú Ísákì bàbá rẹ̀, ní Ísọ̀ arákùnrin rẹ̀ wọ dédé láti ìgbẹ́ ọdẹ rẹ̀ wá. Ó pẹ̀lú sì ṣe ẹran àdínù, ó sì mú tọ bàbá rẹ̀ wá, ó sì fún bàbá rẹ̀ pé kí bàbá mi tí ó dìde tí ó jẹ nínú ẹran ìgbẹ́ ọmọ rẹ̀, kí ọkàn rẹ̀ kí ó lè sọ̀rọ̀ fún mi. Ísákì bàbá rẹ̀ sì ní pé ìwọ ta ni? Èmi Ísọ̀ ọmọ rẹ̀ àkọ́bí ni. Ísákì ti wádìí ní gidigidi rí kọjá. Ó sì wí pé tani ńlá, tani ẹni náà tí ó pa ẹran ìgbọ̀n tí ó sì gbé tọ̀lú wá. Èmi sì jẹ nínú rẹ̀ gbogbo, èmi sì jẹ nínú gbogbo rẹ̀ kí wọ́n kó tó gbé. Èmi sì tún súre fún un nítòótọ́ àìsàn kòkó fún un. Ẹ̀ta ti tọ̀. Nígbà tí Ísọ̀ gbọ́ ọ̀rọ̀ bàbá rẹ̀, ó ti gbé ńláńlá ta, ó sọ ẹkún kíkorò gidigidi. Ó ti bàbá rẹ̀ pé súre fún mi. Àní fún ìlú pẹ̀lú bàbá mi, ẹsẹ̀ 35.
ó sì rí pé arákùnrin rẹ̀ fi èrú wá ó sì ti gba ìbùkún rẹ̀ lọ. Right after Isaac had given Jacob his blessing and Jacob had gone, Esau came back from hunting. He cooked the tasty food, brought it to his father and said, "Father, please pick up and eat the meat I have brought you, so you can give me your blessing." "Who are you?" Isaac asked. "I am Esau, your firstborn." Isaac started trembling and said, "Then who brought me some white meat right before you came in?" I ate it and gave him a blessing that cannot be taken back. Esau cried loudly and begged, "Father, give me a blessing too." Isaac answered, "Your brother tricked me and stole your blessing." Okay. Raise up your two hands. Ẹ bá mi gbé ọwọ́ méjèèjì sókè. Raise up your two hands. Báyìí ni Jésù wí látẹnu mi. Ẹni tó fi ọgbọ́n ẹ̀tàn ló lè ògo láyé. Ẹni tó fi ọgbọ́n ọ̀jà ló lè ògo. Kó tó rìn jìnnà lórúkọ Jésù Kristu lùbàrà Ọlọ́run máa ṣe ìdájọ́ ẹ̀. Ibi tá a kà yìí. Where we read right now. Níbẹ̀ ni mo ti fẹ́ jíṣẹ́ Olúwa sà. That is where our Father wants to deliver the message. Ibi tá a kà yìí náà. Where we read. Níbẹ̀ ni mo ti fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run. That is where our Father wants to speak the word. Ní ọjọ́ ńlá kan sà. On a very faithful day. Ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ ńlá kan. On a very eventful day. Ìyá kan ló bí ọmọ méjì sà. A mother gave birth to 2 children. Ìyá yìí bí ọmọ méjì sà. This mother gave birth to 2 children. Àmọ́ nínú ọmọ méjèèjì tó tún yìí. So out of these 2 children she has given Ó ti lórí ọ̀fẹ́ láti mọ ìpinnu Ọlọ́run lórí ayé àwọn ọmọ ẹ̀. She has the grace to know the mind of God over the life of Ó ti láǹfààní láti mọ ìpinnu Ọlọ́run fún àwọn ọmọ rẹ̀ yẹn sà. She has the opportunity to know the mind of God over her children. Torí pé ìbejì ló wà nínú ẹ̀sà. Because they are twins. Torí pé ìbejì ló wà nínú ẹ̀sà. Because she's carrying twins. Àwọn ìbejì yẹn ò tí ì wáyé t'Olúwa ti sọ ohun tó máa ṣẹlẹ̀ pẹ̀lú ìpín wọn láyé. This baby has not been given birth before God has narrated all what is going to happen. Ọlọ́run ti sọ pé tọ́n tó máa ṣe àbúrò sà. God said the elderly brother is going to serve his younger. A ò mọ eréjì t'Olúwa ti sọ bẹ́ẹ̀. We don't know the reason why God said so. A ò mọ̀ pinnu t'Ọlọ́run ní tó fi sọ We bẹ́ẹ̀. don't know the mind of God. Àmọ́ ohun tá a mọ̀ ni pé atániwáyé sọ pé ẹ̀gbọ́n ló máa ṣe àbúrò. But what we know is that God says the elderly brother is going to serve his Ọ̀rọ̀ yìí ni ìyá tó mú sọ́wọ́ sà. This is what the mother had and hold on to. Àmọ́ nígbà tó tásìkò tọ́rọ̀ náà máa wú. But when it is high time for the word to come to pass, Nígbà tó tásìkò tọ́rọ̀ náà máa ṣe. when it is high time for the word to come to pass, Ẹgbẹ́ ilé ìdáadáa. listen to this very well. Ẹgbẹ́ ilé ìdáadáa mà. Listen to this very well. Ohun tí a bá wá sí ìmúṣẹ nínú ayé ènìyàn láyé. Everything that will come into fulfillment in one's life, Yá fún rere tàbí búburú sà. either for good or bad, Ènìyàn kan lá máa lò láti múṣẹ. somebody will be used in order to make that thing come to pass. Ohun gbogbo tí a bá wá sí ìmúṣẹ nínú ìrìnàjò ayé ènìyàn láyé. Everything that will come into fulfillment in one's journey, Yálà fún rere tàbí búburú sà. either for good or bad, Èèyàn kan lá máa lò láti múṣẹ. somebody will be used for it. Tí wàá bá jẹ́ èèyàn láyé. If you are going to be someone in Kan lá life, máa lò fún ọ láti jẹ́ èèyàn. somebody will be used for you. Tí wàá bá sọrí ikú láyé o. If you are going to be unfortunate in life, Èèyàn kan náà lá máa lò fún ọ láti sọrí ikú. someone will be used for you as well. Ẹgbẹ́ ilé ìdáadáa sà. Listen to this here. Èèyàn kan máa lò fún ìmúṣẹ ikú Jésù. A person was used for the fulfillment of Jesus Christ. Èèyàn kan máa lò fún ìmúṣẹ ikú A Jésù. person was used for the fulfillment of Jesus Bẹ́ẹ̀ Christ. èèyàn kan náà la tún lò fún ìgbẹ́nìṣe Jósẹ́fù lọ́gbà ìwọ̀sàn. So also a person was used for the elevation of Joseph in the jail. Èèyàn túmọ̀ sí wípé That means that ọ̀pọ̀ tí a bá ṣe nínú ìrìnàjò ayé èèyàn láyé. everything that will come to pass in one's life, Ohun tí a bá wá sí ìmúṣẹ nínú ìrìnàjò ayé èèyàn everything láyé. that will be fulfilled in one's life, Láti máa pèsè èèyàn kan láti jẹ́ fún ètò ìṣẹ́ lórí ayé God èèyàn. will have been prepared for that fulfillment. Na ohun tí mo sọ débẹ̀ lélẹ́yìí. This is what I'm saying. Ìgbà tá a ka ìwé Róòmù orí kẹsàn-án. When we read the book of Romans chapter 9, Bíbélì sọ fún wa pé the Bible says, bí Rèbékà tó bí àwọn ọmọ yẹn sà. before Rebecca gave birth to those Ló ti children, mọ̀ pé ẹ̀gbọ́n tó máa ṣe àbúrò. she knows very well that the elderly ones Ṣùgbọ́n will kí start in ìpinnu the àtàyàn fẹ́ lè wá sí ìmúṣẹ. But in order for the mind of God to come to pass over one, Kí ìpinnu
Ọlọ́run ní kàtàyàn fẹ́ kó lọ wá sí ìmúṣẹ. In order for the thought of God for one's life to come into Ọlọ́run ló lè Rebecca láti fulfill ìlọ̀rẹ̀ yẹ fún ajé àwọn ọmọ rẹ̀ méjèèjì sá. God used Rebecca to fulfill the word in the life of her children. Ẹgbẹ́ àsọtẹ́lẹ̀ tó tẹnu mi jáde láàárọ̀ yìí. Ẹni tá a máa lò láti mú àsọtẹ́lẹ̀ ilé ọdún yìí ṣẹ fún ẹ̀kọ́ ní ìtò pa. Ẹni tá a máa lò fún ọ láti fulfill the promise ọ̀rọ̀ fún ọkọ́ ní ìtò parí. Níwájú Olúwa níwájú ẹni tẹ́mi jẹ́ aṣojú fún tí wọ́n bá fàyè gbà mí lẹ́nu ẹni bí tó jókòó sí ẹnìyàn ó máa pàdé àánú rẹ̀. Wọ́n tí mo sọ lè sà. This is what I'm saying. Rebecca ló mú ètò Ọlọ́run ṣẹ lórí ọ̀rọ̀ tó lọ́wọ́ sọ. Rebecca made the word of God to be fulfilled over the life of her Torí children. pé wọ́n ti sọ pé ẹ̀gbọ́n ló máa ṣe àbúrò sá. Because God has said it that the elderly brother is going to serve the younger brother. Báwo ni Rebecca ṣe mú ètò yẹn sà? How did Rebecca fulfill the word? Rebecca mú ètò yẹn ṣẹ. Rebecca fulfilled the word Nígbà tó Ísáàkì fẹ́ súre fáwọn ọmọ ẹ̀. when she had that Isaac want to bless his children. Ẹgbẹ́ ilé ìgbọ́gbọ́ èèyàn sà. Listen to this everybody. Ẹgbẹ́ ilé ìgbọ́gbọ́ èèyàn sà. Listen to this everybody. Ènìyàn tó màṣírí jù láyé. Someone that knows secret, that knows secret in life. Ẹni tó lè sọ ẹni tó mọ díẹ̀ ẹni tó màṣírí jù láyé. Someone that knows secret most in life. Ẹni tó ti ní kò sí tó o bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ò lè sọ fún ẹ. The person that knows all things Kì í ṣọkùnrin ní o. is not a man. Kì í ṣọkùnrin ní o. Is not a man. Obìnrin ló màṣírí jù sà. It is a woman. Torí kò sí tó lọ tóbìnrin ò mọ̀ sà. Because there is nothing going on that woman do not know. Obìnrin wà sensitive láti tètè mọ̀ nǹkan tó bá ń lọ láwùjọ sà. Women are so sensitive to know what is going on. Ṣé àmọ̀ pé Ísáàkì ò bá bọ́ ìjọ ìjọba? You know, Isaac doesn't know the purpose of God for them. Ísáàkì ò mọ̀ pé àti fọ́pì ẹ̀gbọ́n ló máa sin àbúrò sà. Isaac doesn't know that it has been written that is the other one that is going to serve him. Ìwọ tó o bá ní ọkùnrin àbí You that you are a man and you are head. tó o bá rò pé o lè àìdí ìjọ fún ìyàwó ẹ̀ àbí ìjọ tó fẹ́ ṣe o ò fẹ́ kí ìyàwó orí ẹ̀ mọ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀sà tó padà mọ̀ tó rájẹ̀ lóbìnrin. Any man that is there that you think you can hide something from your wife, you are lying. O kò sí bó ṣe fẹ́ ṣe ọjọ́ tí tó làwọn obìnrin sà. There is no how you are going to do it, he's still going to live. Tóbìnrin bá fẹ́ gba sí ẹ̀jẹ̀ sà. If human wants to ruin Tó your o bá life, ń ṣe nǹkan tó sọ fún. if you do something and you didn't tell them, Àfọwọ́lẹ́ ọmọ ìyá máa wù rẹ̀. she will be looking at you. Àjẹkọ̀ọ́ máa ṣe owó tó bá fẹ́ ṣe sà. She will let you please your man. Tó o bá ti wá ṣe oríta tó tí ò yí ọmọ. When you get to a stage and you do not understand, Tó wá ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀. and you are talking, Ó bẹ̀rẹ̀ kò tí àwọn ọmọ ìfẹ́ ṣe kí ní ìgbà ìlànà mi sí. Ó ṣàmì ìwà. Ó bẹ̀rẹ̀ yẹn ní ló sọ yẹ kó ní ẹ̀sà. Ṣé kò sí? Ó ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ bí o. human knows what is going on already. Ó ti mọ láti Fọlá. That is Kola. Ṣé ò sí? Hope no problem. Kí mo sọ kò sí ọ̀kan. Mo ń ṣàṣàrò mi. Àlùdà. I'm only meditating. Kò sí wàhálà. Ọlọ́run á ràn mí lọ́wọ́. God is going to Ọlọ́run help àbá yín tó. Mo ṣáà rí bẹ́ẹ̀ lóorun sùn sílẹ̀ mẹ́wàá. Pépà tó rí bẹ́ẹ̀ tó kù yé. Àtúnwá báyìí. Ẹ̀sà. to come to against that. Dábì wa. Our daddy, Kí ló ṣe yín? what happened? Pépà tó bẹ̀rẹ̀ tó fẹ́ fọ́tò àyẹ̀ gbà. If it is a woman that wants to beat out the secret, Àwọn òwúrọ̀ sọ fún ẹ pé she will look at you and tell you, Sure. Ṣé torí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe is it because of what you want to do bẹ́ẹ̀ ní ṣe? that you are unable to do it? Ẹlẹ́sìn nítorí ẹ̀ ṣe láì. Is that why you are putting? Báwo ló ṣe wọ́n fún kan tó fẹ́ ṣe ni? How do you know that that's what I want to do? Ṣé rí àlùdánú àwọn obìnrin sà? The spirit directing the woman. Àlùdánú burúkú ni ó. It is Ṣé o a bá rò pé o fẹ́ ṣe pamọ́ láì sọ fún ìyàwó what ẹbí ẹ? you think you want to do secretly and without making it known Tí to you. ìyàwó ní ẹ bá ti pàpà tó bá ti pàpà mọ́ ṣáájú ẹ. If your wife is aware before you, Tí o bá pa nǹkan tí ó máa dín nǹkan yẹn lọ.
If she does not spoil that thing, she will hinder that thing. Ṣé àmọ̀tẹ́rẹ̀ Rebecca ti mọ tó máa ṣẹlẹ̀ ṣáájú Ísáàkì? Do you know Rebecca knows what is going to happen before? Na Ísáàkì wá pé Ísọ̀. Isaac now calls Esau. Wọ́n sọ fún Ísọ̀ pé He told Esau mo ti fẹ́ fún ọ. that he's about to die. Lọ sínú pápá ọlọ́pàá ẹran ọ̀sẹ̀ wá. That go into the bush and hunt meat Kọ́ for him ọ̀sẹ̀ wá kì í jẹ́. and bring it so that Rebecca dẹ̀ wà lẹ́nu ọ̀nà. Rebecca was the dropping. Òun bá nígbà tó ń sọ. She had when her husband was telling Ẹ má her. gbàgbé wípé Do not forget Olúwa ti sọ fún Rebecca pé God has told Rebecca that ẹ̀gbọ́n ló máa ń àbúrò. it is the elder one that will Òun have ti the mọ tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀. She knows what is going to Wọ́n happen. dẹ̀ ti mọ̀ pé And she knows that. wọ́n ti mọ̀ pé She knows that bí Ísáàkì bá ti jẹ́ oúnjẹ rí pọ̀. if Isaac can eat the food of Esau Wọ́n dẹ̀ súre fún Ísọ̀. and bless Esau, Wọ́n tó ní wọ́n sọ yẹn tèmi wá sí ìmúṣẹ. what God has said will not come to Nà pass. kékeré yẹn wá lè wá sí ìmúṣẹ. In order for that thing not to come to pass, Rebecca wá pé Jákọ́bù. Rebecca now called Jacob. Rebecca pé Jákọ́bù. Rebecca called Jacob. Wọ́n ní Jákọ́bù wá pé He said, Jacob, come bàbá here. rẹ̀ ti fẹ́ kú. Your father is about to die. Jákọ́bù sọ pé má ní ẹ má sọ fún dáàbì mi ò ní kú o. Jacob said, my mother don't say nothing. Rebecca ní sẹ́ni ẹ̀ sọ fún abẹ́ ẹ̀ kú. Rebecca said, shut up your mouth. Wọ́n bẹ̀ ti fẹ́ súre fẹ́ gbọ́n rẹ̀. And he's about to bless your Wọ́n brother. ti fẹ́ súre fún ẹ̀gbọ́n He rẹ̀. wants to bless your brother. Àmọ́ àjọ tí wàá ṣe rẹ̀. But this is Wọ́n wọlé tó bàbá rẹ̀ lọ. you go into you are going back. Wàá ṣe bí ẹ̀gbọ́n. You pretend as if you are Wàá ṣe bí ìbọ̀dá ẹ̀. you pretend as if you are evil. Wàá ṣe bí ìbọ̀dá ẹ̀. You pretend as if you are evil. Wàá wọlé tó bàbá rẹ̀ lọ. You go and meet your father. Wàá lọ gba ìbùkún ẹ̀gbọ́n rẹ̀ o. You go and receive your brother's blessing. Wàá lọ gba tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ láyé. You go and receive what belongs to your brother. Ẹ̀gbọ́n ilé ìtọ́jú ènìyàn. To this everybody. Ẹni tó gbàgbọ́ ayé ẹ̀ tó kàn tó jẹ́ tiẹ̀ láyé. Ẹni tó gbà lórí àjọ ẹ̀ tó kàn tó jẹ́ tiẹ̀ sà. Ọ̀rẹ́ ní tàbí ẹ̀jẹ̀ ènìyàn ní tàbí ẹni tó fẹ́ràn jùlọ. Ẹni tó wọlé wọ̀nyí rẹ̀. Èyí tó kàn tó jẹ́ tiẹ̀ sà. Bẹ́ẹ̀ bá lè ṣàmì, ohun tó gbà lọ́wọ́ ẹ̀yẹ máa jẹ́ mú ọ̀sẹ́rẹ́sẹ̀ òun lẹ́sẹ̀ ó yá tó dáa padà. Rebecca wá Jákọ́bù. Rebecca now told Jacob, Wọ́n ní wọ́n lè sọ bàbá ẹ̀ lọ. come and meet your father. Wàá ṣe bí ìbọ̀dá You ẹ̀. are going to pretend as if Jákọ́bù sọ fún màmá rẹ̀ pé Jacob told his mother, Màmí, my mother, bàbá mi ń dá wa mọ̀ dáadáa. my father acknowledged us very well. Bàbá mi ń dá wa mọ̀ dáadáa. My father knew us very well. Ọ̀gá obìnrin ló bẹ̀rẹ̀ sọ fún mi fún ọ. Truly, it is the mother that knows the Ṣùgbọ́n father's sílẹ̀ child. ọkùnrin máa ń bẹ́ wọn ti ẹ̀ mọ̀ta. But the father still knows their child. Wọ́n ní ọmọ tó bá tà. He said the child that is good, Ọmọ tó bá tà. a child that is good, Ọmọ tó bá tà. a child that is good, Tí bàbá ẹ̀ ní o. belongs to the father. Èyí tí ò bá tà The kọ́. one that is not. Ti yá ẹ̀ ní sà. Èyí túmọ̀ sí wípé That means that kò sí bàbá ṣe lé ọ̀tọ̀. no matter how many a child Bàbá is, dọ́mọ tí ni ó lè dọ́mọ ọ̀sán. the father acknowledged the good child from the Jákọ́bù father. sọ fún ìyá rẹ̀ pé Jacob told his kí mother, ìgbà wọlé tó dábì yìí lọ. if I go and meet my Dábì father, mi dá wa mọ̀ dáadáa. our father recognized us very Ẹ well. kí Rèbé sọ fún àjí. Hear what Rebecca said. Ẹ gbọ́dọ̀ jẹ́ rẹ̀ gbọ́ tí Rèbé kà sọ fún sà. Listen to what Rebecca told his Rèbé kà son. sọ fún pé Rebecca said, màá mú àlù aṣọ bọ̀dá ẹ. I will take one of your brother's clothes. Màá wọ̀ sí ẹ lọ́rùn. I will put it on you. Wàá wá kí awọ ewúrẹ́ bọ̀wọ́ ọwọ́ ẹ̀ méjèèjì. You now put in the skin of goat into Wàá your tẹ̀ fi awọ hand, yẹn bú ọrùn ẹ. and you use the skin of the goat to cover Wàá it. wọlé tọ̀ bàbá yìí lọ. And you go and meet your father. Bí wọ́n ṣe pààrọ̀ ìpín ìsọ̀ nìyẹn sà. That was how they changed Esau's portion. Bí wọ́n ṣe pààrọ̀ ìpín ìsọ̀ nìyẹn That sà. was how they changed Esau's Bí portion. wọ́n ṣe pààrọ̀ ìpín ìsọ̀ nìyẹn That sà. was how they changed Esau's portion. Ẹgbẹ́ yìí ló máa bí àkòrí wàásù tó fẹ́ sẹ́yẹ̀ lómi lọ́sàn-án jáde. This relates to the topic which says, Kí ni àkòrí wàásù tó fẹ́ gbọ́ lọ́sàn-án yìí? what is the topic of the sermon you are about to Àkòrí náà sọ wípé The topic says, ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ nínú ìpín. Ó tún mọ̀ jáwọ́. Ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ nínú ìpín. the event of alteration in portion. Èbó rẹ̀ yìí. Tí wọ́n gbọ́ náà kí n gbọ́ náà. The event of alteration in portion. Alteration. Wọ́n jẹ́ àgbẹ̀ event.
Yá lo occurrence. Yá lo occurrence. Event yẹn mi láìpẹ́. Yá lo occurrence. Ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ nínú ìpín. The occurrence of alteration in portion. Ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ nínú ìpín. The occurrence of alteration in portion. Ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé. Do you know that Ìṣẹ̀lẹ̀ tó ló ṣe ìpààrọ̀ sí ìpín tó gbé wá sáyé. it is something that happened to your portion? It is something that changed your portion. Nǹkan kan ló dé tó pààrọ̀ ìpín ayé rẹ̀ náà lọ́wọ́ sá. It is something that came up and changed your portion. Ẹ wò ó. Àgọ̀rí tó ní wá sábà fún ọ̀sán mẹ́sàn-án òru mẹ́sàn-án. The topic that God gave us for 9 afternoon and 9 night. Àgọ̀rí náà sọ pé Olúwa yí ìpín ìpàdà. The topic says God changed my portion. Wọ́n wá fẹ́ sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí ìpín rẹ̀ ti pààrọ̀ tó fi nílò àyípadà báyìí. And I want to tell you what occurred, that the occurrence that will make your portion to be changed. Wọ́n fẹ́ sọ tó ṣẹlẹ̀ tí ìpín tó ní tí ìpín rẹ̀ ti yí padà bá. I want to tell you what happened to your portion that makes your portion change. Kí ló ṣẹlẹ̀ sí ìpín ọ̀nà tí ìpín ọ̀nà fi dínà tó fi dìbí àtúnṣe? What happened to the portion of wealth that turned it into something else? Kí ló ṣẹlẹ̀ sí ìpín ọba ti dẹ̀kúlẹ̀ ní ọba láyé? What happened to the portion of a king that turned it into something else? Ẹgbẹ́ mi sàrẹ́ bẹ́ẹ̀ ló ṣètò ìṣẹ̀lẹ̀ tó pààrọ̀ ètò ìṣọ̀lá yẹ. Listen to me, it was Rebecca that made the arrangement of the occurrence that changed the portion of Esau. Bẹ́ẹ̀ni sọ́kì ní ọkọ̀ ọkọ̀ tá inú ojú náà lọ́sọ̀ ìjà. Let me tell you one thing that will make you sure this is Ìjọ ọjà mà pé Do you know that ọ̀tọ́rùn ṣètò fún ẹ láyé. what God has in plan for you in life, Ọ̀tọ́rùn ní fún ọ láyé. what God has in store for you, Ó ṣe é ṣe kéèyàn pààrọ̀ ẹ̀ṣà. it's very possible for someone to change it. Ọ̀tọ́rùn ní fún ọ láyé. What God has in store for you, Ó ṣe é ṣe kéèyàn dàgbàrú ẹ̀ṣà. it is very possible for someone to change it. Ọ̀tọ́rùn ti pìrìtẹ́sìnì fáyàmọ́ ẹ̀ṣà. What God has predestined for your Ó ṣe é destiny, ṣe tánú ẹ̀fọ́ ẹ̀ṣà. it is very possible for someone to turn it off. Ẹ̀tọ́ ilé ìdájọ́ ṣà. Listen to this very well. Àkórí ìwàásù tó wọ́n sọ ìṣòro pé The topic of the message you are listening to this ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ nínú ìpín. the occurrence of alteration in the person. Ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ nínú ìpín. The occurrence of alteration in the person. Àìmọye ìpín láti pààrọ̀ káwọn èèyàn tó wá sáyé. There are a lot of questions that have to change before you're coming into the world. Ìṣọ́ ò tí ì wá sáyé tí ọwọ́ Jákòbù ti wà lára ìṣà. Esau has not come into the world before the hand of Jacob was on Bí him. wọ́n ṣe bí ìṣọ̀lọ́wọ́ Jákòbù gbà ní tùtù ṣẹ̀nù. Immediately they gave birth to Esau, the hand of Jacob hold on to his hand. Ẹgbẹ́ ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi káàkiri kiri lọ́sùn ìṣà. Listen to me, everyone that is hearing me. Ìjọ Jákòbù pé Do you know that ìlérí Ọlọ́run tí ò ṣe fún Ọlọ́run tó ń ṣe ti wọ́n ṣà. the plan of God that wasn't fulfilled over your life in the year 2021, Ọ̀nà àjàkálẹ̀ fọ́dún tó fẹ́ parí ìṣùgbọ́n tí ò tí wà púpọ̀. the plan that has been laid down in this year that you've not fulfilled, Ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ló ṣẹlẹ̀ lórí ẹ̀ṣà. change of fortune has taken place. Ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ló ṣẹlẹ̀ lórí ẹ̀nà. Change of fortune has taken place. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú kí ọ̀rọ̀ yìí lè yí àwọn tá a rán mi sí. Let me proceed so that those that I'm saying to will understand. Ọ̀rọ̀ náà lè má ti yọ ọ́ lè má ti nítumọ̀ sí ọ. You might not understand the word right now and it might not be meaningful to you. Àmọ́ kí n tó parí ẹ̀sẹ̀ ọ̀rọ̀ náà máa yí àwọn tá a rán mi sí lẹ́yìn Before rẹ̀. I end the word, those that are heard of the word will understand. Ẹ jẹ́ kí n lọ sọ ọ̀rọ̀ ìṣíníyè fún ọjọ́ tòní. Let me tell you the word of enlightenment for today. Ẹ jẹ́ kí n lọ sọ̀rọ̀ ìṣíníyè fún ọjọ́ tòní ta. Let me tell you the word of enlightenment for today. Ọ̀rọ̀ ìṣíníyè àkọ́kọ́ ni lè ṣà. First word of enlightenment. Ọ̀pọ̀ nílé má tọ́ ìṣòro tó ń dojú kọ. What you have might not take away your troubles. Ọ̀pọ̀ nílé má tọ́ ìṣòro tó ń dojú kọ. What you have might not be capable of taking away your troubles. Ọ̀pọ̀ nílé má tọ́ ìṣòro tó ń dojú kọ. What you have might not be capable of taking away your Má tribulation. ṣe torí ìṣòro tó ń dojú kọ sọ ohun tó nínú. Do not throw away what you have because of what you are passing through. Má ṣe torí ìṣòro tó ń dojú kọ sọ ohun tó nínú. Do not throw away what you have because of the challenges you are having. Nítorí ohun tí ń sọ nínú sọnù. Because Esau lost what he had. Nítorí ìṣòro tó ń dojú kọ. Because of the trouble he faces. Ó ṣeé ṣe kí n tó ní má tọ́ ìṣòro tó ń dojú kọ. It is very possible for what you have not to take away your trouble. Màá sọ lẹ́ẹ̀kan sí i nítorí àwọn tó fẹ́ kọ́ lẹ́ta.
I want to write it. Ọ̀pọ̀ nílé má tọ́ ìṣòro tó ń dojú kọ. What you have might not be capable of taking away your trouble. Má ṣe torí ìṣòro tó ń dojú kọ sọ ohun tó nínú. Do not throw away what you have because of what you have. Nítorí ohun tí ìṣòro nílò sọnù nítorí ìṣòro tó ń dojú kọ. Because Esau lost what he has because of his challenges. Ó ṣeé ṣe kí ohun tó ní má tọ́ ìṣòro tó ń dojú kọ. It is very possible for what you have not to take away your trouble. Ẹgbẹ́ sọ bẹ́ẹ̀ kan ṣoṣo tó ń bẹ̀ nítorí ìbọ̀dá tó fẹ́ kọ́ lẹ́yìn. Let me say it for the last time because ìṣòro tó ń dojú kọ sẹ́. what you have might not be capable of taking away your trouble. Má ṣe torí ìṣòro tó ń dojú kọ sọ ohun tó nínú. Don't lost what you have as a result of what you are passing. Nítorí ohun tí ìṣòro nínú sọnù nítorí ìṣòro tó ń dojú kọ. Because Esau lost what he has because of his challenges. Ó ṣeé ṣe kí n tó ní má tọ́ ìṣòro tó ń dojú kọ sà. It is very possible for what you have not to take away your trouble. Ẹgbẹ́ eléyìí tó fẹ́ yẹn sà. Listen to this, everybody. Ẹ̀wọ̀n mi náà kọ́ ní ẹ̀yìn àyànfẹ́ tẹ̀ wà mí sà. Look at me, everybody. Wọ́n gbọ́ nílẹ̀ má tọ́ ìṣòro tó ń dojú kọ o. What you have might not take away your trouble. Wọ́n gbọ́ nílẹ̀ má tọ́ ìṣòro tó ń dojú kọ o. You have might not take away your trouble. Wọ́n lè nílẹ̀ tó pọ̀ kó má tọ́ gbèsè tó jẹ láyé. You might have a lot of land and still that has not paid the debt. Wọ́n lè lọ́wọ́ tó pọ̀ lákàtì kó dẹ̀ máa wù ọ́ sọ̀nù àìsàn tó oníṣà. You might be wealthy and still you still be in sickness. Wọ́n gbọ́ nílẹ̀ má tọ́ ìṣòro tó ń dojú kọ sà. What you have might not take away your trouble. Ẹnìkan tọ́ mi lọ́wọ́ àwọn ìṣẹ́. Somebody is listening to me right Wọ́n now. ní ìjọsùgbọ́n tó ní ọ̀tọ́ ìṣòro tó ń dojú kọ. You have something, but what you have is not capable of taking away your trouble. Ẹnìkan tọ́ mi lọ́wọ́ àwọn ìṣẹ́. There is someone listening to me right Àlọ́ ní now. ìjọsùgbọ́n tó ní ọ̀tọ́ ìṣòro tó ń dojú kọ. You have something, and that thing that you have is not capable of Ẹ̀fọ́ taking away alẹ́ your ìfọ́fẹ́ trouble. ẹ̀yẹ sà. Listen to this, everybody. Kì í ṣe tó nílò máa tọ́ ìṣòro tó ń dojú kọ. It's not what you have that will take away your trouble at times. Ó ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ tí wọ́n máa tọ́ ìṣòro àìríṣẹ́ lọ́wọ́ rẹ̀ You sà. have certificate doesn't mean that certificate is going to take away your trouble. Àlọ́ ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ sẹ̀kọ́ ló máa tọ́ ìṣòro àìríṣẹ́ tó ní lọ́wọ́ sà. You have certificate and that certificate doesn't take away your trouble. Wọ́n kàwé ọ̀tún ẹ̀kọ́ máa tọ́ ìṣòro ìṣọ́jú àti òṣìṣẹ́ ayé sà. You are educated doesn't mean that one is capable of taking away your problem. Wọ́n mi dáadáa ọ̀nà àánú kò túbọ̀ sí pé ó máa rárá àdákò tó jáde láyé. They are fortune in you. That doesn't mean you are going to make use of it before leaving this world. Ọ̀nà nígbà ní ilé máa tọ́ ìṣòro tó ń dojú kọ yàn sà. What you have at times might not take away your trouble. Ọ̀pọ̀lọpọ̀ táyàwó káàkiri lásìkò táwọn ìsà. A lot of people that we are seeing all around. Táwọn èèyàn bá ti pa nínú ìṣòro sà. When people are in trouble, Táwọn èèyàn bá ti pa àwọn oníṣòro sà. when people meet themselves in trouble, Àwọn èèyàn máa ń dáṣà kan. people do say something. Bọ́tà àwọn èèyàn máa ń dáṣà kan sà. People do say something. Àwọn èèyàn máa ń dáṣà kan mà. People do say something. Why do you use what you have to get what you want? Wọ́n ní kò lò kan tó ní kò fi gbà kan tó fẹ́. After what you have might not give you what you want. Nígbà mi ohun tó nílé máa fún ọ ní nǹkan tó fẹ́. Sometimes what you have might not provide solution for what you want. Ìgbà mi ohun tó dẹ̀ ní ó lè máa mú ìyànjú wá sí ìṣòro rẹ̀. It is possible for you to have something and yet you will still remain in problem. Ó ṣeé ṣe fún ọkọ ní nǹkan kò sì wà nínú ìṣòro síbẹ̀. It is possible for you to have something to sell to pay your debt and you will not see people that will buy what you sell. Ó ṣeé ṣe fún ní owó tó máa fi san gbèsè síbẹ̀síbẹ̀ kò sì má ní àwọn èèyàn tó máa bẹ̀rẹ̀ rajà. Àlọ́ ló ṣe é ṣe kó o ní ìtẹ́sẹ̀ gbèsè kó o sì bá àwọn èèyàn ra ń tẹ́ ìsan gbèsè yẹn sà. It is very possible for you to have what you are going to pay your debt and people will not buy from you. Ẹ̀sìn ìrẹ́ èèyàn tó tẹ̀ gbèsè sà. You've not seen someone that is into debt Ọ̀dẹ̀ ní mọ́tò tó máa tà tó máa fi tẹ̀ gbèsè yẹn sà. and he asked her that he's going to sell in order to pay the Wọ́n debt ti gbé pọ̀tẹ́ẹ̀lì lé mọ́tò sà. and he paid for sell on his car Ọ̀dẹ̀ gbé pọ̀tẹ́ẹ̀lì lé mọ́tò mà. and he paid for sell on his Kò motor dẹ̀ rí èèyàn kankan wá ra mọ́tò. and he didn't tell anyone to purchase it. Àwọn àgbà tó jẹ́ gbèsè pé. You will not be telling those that is owing. Ẹ wo, mo ní tí mo lè fi san gbèsè ní. I have what I can use to pay the debt. Kọ́lọ̀ kó ṣàmì àwọn tó máa ra kinní yẹn ní mi ìdí rí. I didn't see anyone to purchase it. Tí n bá ti rí àwọn tó máa ra kinní yẹn, If I see those that will purchase that, màá ṣe kí ni bọ̀dá. I'll pay your debt. Àwọn èèyàn sọ fún pé kí ló wá kàn mí pẹ̀lú wọn ìra tó ní. Ọ̀gbẹ́ni owó tó jẹ oṣù kí ni sà.
come and pay the money. Ó fi rẹ̀ pé ìtẹ́ni ìyẹn nísà. That shows that what that person is Ó having, tẹ́ni ìyẹn nímà. what that person is Kò having, tẹ́ ìṣòro tó ń dojú kọ. is not capable of taking away his trouble. Ìjọ jẹ́ mọ̀ pé Do you know that ọbí máa kò tọ́ ìṣòro pọ̀ ní sí ìdàgbẹ́jú alẹ́ o. you gave birth doesn't mean you suffer till you die? Àwọn èèyàn mi wà wọ́n bí wọ́n á ní kó náà wọ́n bá àti ẹ̀rọ àwọn fi bímọ tó pọ̀ sá. People say that they gave birth to a lot of children in order for them not to suffer. Wọ́n á bí ọmọ tó pọ̀ síbẹ̀síbẹ̀ ìyá rẹ̀ tí wọ́n máa jẹ wọ́n sá. They will give birth to a lot of children, still they will still be suffering. Ẹ̀ẹ́dẹ̀rẹ̀ yẹn tó sà. You will see a Ó person, lè má bí ju ọmọ ẹyọ kan lọ sà. that person will only have a child. Ó lè má bí ju ọmọ ẹyọ kan lọ sà. That person will only have a child. Ọmọ ẹyọ kan tó dẹ̀ bí yẹn sà. And that child Á dẹ̀ dàbí ìgbà ọmọ láyé. will be as if he gave birth to a Ẹ̀ka child. eléyìí tó bẹ́ẹ̀ yẹn sà. Listen to this, everybody. Ṣé ẹ̀dàfẹ́ torí sí òtórí tó ń dojúkọ ìsọ̀ ní ìsọ̀ fi sọ tó nínú sà? Do you know that he not lost what he has as a result of what he's passing through? Ìwọ́n náà ti sọ pé jíjí ẹnu torí kò fẹ́ gbà. You've lost your virginity because you want to secure a Wọ́n job. ti sọ pé jíjí ẹnu torí kò fẹ́ kó gbéṣẹ́ yẹn pè sà. You've lost your dignity because you want that job to become yours. Ó ti sọ good name ẹnu torí pé ó fẹ́ ìfọ̀ọ̀fà ẹnu máa practice tó ń tọ́rọ̀. You've lost your good name because you want to get yourself involved in Jẹ́ malpractice. kí n sọ kí ní ìfọ̀ dáadáa sà. Let me tell you this. Jẹ́ kí n sọ kí ní ìfọ̀ dáadáa mà. Let me tell you this very well. Ohun tó dojúkọ ohun tó nígbàjẹ́ ó lè má tọ́ sọ̀rọ̀ tó ń dojúkọ. What you have in life might not be capable of taking away what you Wọ́n have. sọ pé ó yóò gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Now listen to me very well. Bí ìjọba dojúkọ ẹgbẹ́ tẹ̀ lágbára báyìí. You are passing through a terrible thing. Ọ̀pọ̀ wa ń wọ̀ báyìí báyìí ní bẹ́ẹ̀. What you are looking at is Ọ̀pọ̀ that àti ìjọba onítọ̀ ìṣòro tó ń dojúkọ. you want to use what you have to take away your Olúwa trouble. nínú ìsọfún ọ̀dà àárọ̀ yìí bẹ́ẹ̀. God asked me to tell you that. Ohun tó ẹbí yẹn kò lè tọ́ ìṣòro tó ń dojú. That thing that you have is not capable of taking away your trouble. Ohun tó ẹbí yẹn kò lè tọ́ ìṣòro tó ń dojúkọ. That thing that you have is not capable of taking away your Mo trouble. fẹ́ kó gba ilé ìbàdàn. I want you to listen to this very Ìjọ well. jẹ́ mọ̀ pé Do you know that ó sì gbà tó o bá tó mọ̀ pé nínú ìṣòro rẹ lọ́nà àbáyọ ó ti jáde kó o bọ́ ní ìṣòro láti. it is until you know that it is inside that trouble that there is way out in it. Every trouble has a way out. Every trouble has a way out. Every trouble has a way out. Gbogbo ìṣòro ló ní ọ̀nà àbáyọ. Don't be too desperate when you are in trouble. Don't be too desperate when you are in trouble. Má gbọ́dẹ̀kẹ̀ nígbà tó bá wà nínú. Don't be too desperate when you are in trouble. Má kánjú jù. Má kánjú jù tó bá wà nínú ìṣòro. Má sáré jù tó o bá wà ní ìṣòro. Má sáré jù tó bá wà nínú ìṣòro. Ìṣòro tó wà nínú ẹ̀ ọ̀nà wà nínú ẹ̀sà. There is a way out in your trouble. Ìṣòro tó wà bẹ́ẹ̀ àdéjọ́ wà bẹ́ẹ̀ sà. There is a way out in your trouble. Bí ìjọ tí màá sọ fún ọdún lẹ́yìn ọmọ tó ń gbọ́ mi. This is what I want to tell you, mommy, that is listening to Ohun me. tó ní lè má tán ìṣòro tó ń dojú kọ. What you have might not be capable of taking away your trouble. Ẹni tó wà ní ìgbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè. Somebody here with me, raise up your two hands. Ẹni sọ àsọtẹ́lẹ̀ àkọ́kọ́ yìí. Wọ́n tó máa tọ́jú ọdún ìṣòro níbi náà ti gbá. Tó ẹgbẹ́ ẹ̀fọ́ tí wọ́n kì í borí ẹ̀. Wọ́n tó máa tọ́jú ọdún ìṣòro níbi ọkọ̀. Wọ́n ti wí pé kò sí bí wọ́n ti ṣiṣẹ́ tó iṣẹ́ tó ṣe kì í yanjú ẹ̀. Wọ́n tó máa tọ́jú ọ̀rọ̀ látọ̀ ní ẹ̀yẹ. Tó ṣe wípé kò sẹ́ni tó borí kìíní yẹn rí láyé. Wọ́n ní wọ́n máa ṣojú ìṣàdúrà ẹni tí kẹlẹ̀ sí tó gbọ́ mi nípa ọjọ́ kọ́lá mi. Ohun tó máa ń dojú kọ wọ́n níbi tó ti wá tí ìgbìyànjú kì í yanjú ẹ̀ tí wọ́n bá rà mí ṣe má jẹ̀mọ́ kábọ̀nì kó máa dáwọ̀ yanjú ẹ̀ lọ́sẹ̀. Ìwé Ẹ́sẹ̀rì orí kejìlá. The book of Hebrews chapter 12, Ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún dí ẹsẹ̀ 17. verse 15 to 17. Genesis 25, 27 to 34. Genesis chapter 25, verse 27 to 34. Ìwé Ẹ́sẹ̀rì orí kejìlá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún kí lẹ wí. Ẹ máa kí ẹ sára kí ẹnikẹ́ni wọ́n máa ṣe kùnà. We are reading the book of Hebrews chapter 12 from verse 15 to 17. Ẹ máa kí ẹ sára kí ẹnikẹ́ni máa ṣe kùnà lórí ọ̀fẹ́
níwájú Ọlọ́run. Kí gbọ̀ngàn ìfọ̀rọ̀ kan wọ́n bá bá hù sókè wọ́n yọ yín lẹ́nu. Àpọ̀lọpọ̀ adẹ̀tí pàṣẹ rẹ̀ dá láìmọ́. Kẹ́ẹ̀mọ́ bá ṣe àgbèrè tàbí àìwà bí Ọlọ́run bí ti ní sẹ́wọ̀n. Ẹni tó torí òkè ni ó jẹ́ ẹyọ, ìwọ́n náà ti torí iṣẹ́ sọ̀tò nínú. Ó ti torí mẹ́lú lé ó ti bára ìjọ ìpọmọlú àti ẹ̀jẹ́. Ó kì í parọ́ gbaṣẹ́, àmọ́ngbà tó ò rí iṣẹ́ gbà. Ó wá fi iṣẹ́ ilé kan lọ, ó lè gbé irọ́ lé lórí láti fi rówó ra ọdún Christmas. Tẹ́lẹ̀ ò ní bẹ́ẹ̀ ránṣọ ni. You've lost your dignity because of what you want. Ẹni tó torí òkè ló jẹ́ yọ̀gá. Ọ̀tá Bọ́mìnà máa fọmọdún àti ẹ̀jẹ̀ for anything. Máa fọmọdún àti ẹ̀jẹ̀ for anything. Do not lose your dignity for anything. Ọlọ́run ẹ̀jẹ̀rí kí ni ìmáa ń ṣàwọn oníṣẹ́ ọwọ́, ó ń ṣe ọwọ́ mi tó ti gbaṣẹ́ ti pẹ́ tó bá tẹ̀wá ríṣẹ́ ilé ọ̀tọ́ gbà. Àwa gbé kí lè máa pèsè. Àbò pé hẹ́rù. Báwo ni mo ṣe lè jẹ lára ẹni fún owó ọdún sọ. Àrí ẹ̀sà iṣẹ́ yìí Did your work. èmi kò lẹ́tọ́ máa ṣiṣẹ́ dákùdàkùsà. Mo fi ayé mi búra sà máa ṣe bástà iṣẹ́ sà. Ọlọ́gbọ́ ṣẹ́rí tí bá gbé iṣẹ́ kalẹ̀ fún ìdá èmi ò ń ṣiṣẹ́ lára rẹ̀ o. Kẹ́ẹ̀dẹ̀ mọ̀ ẹ̀yìn náà ní màtíríàsì ní ìsìn ó wọ́n. Ṣẹ́rí kí màtíríàsì lè fi iṣẹ́ yẹn dà. Pẹ̀lú ọ̀sẹ̀ lọ́dà mo fọlọ́ àbúrà mo yẹ bá ẹjọ́ yìí ọlọ́gbọ́ ó màtíríàsì kan máa gbàdọ̀ orin ní ìlú gbowó iṣẹ́. Tí n bá gbowó iṣẹ́ kó má dà fún mi. Tí n gbowó iṣẹ́ Báyìí, mo mọ̀ ní dúkú ìgbà ìjẹ́ lọ, mo mọ̀ ní dúkú ìṣẹ́ tó fún yọ. Ọmọ náà làwọn àgbà àlàdéèjì, ọlọ́gbẹ̀ náà. Má fún mi lówó iṣẹ́. Ṣẹ́ tọ́ṣà, ẹ má fún mi lówó iṣẹ́ tà. Ìkẹ́ mú kọ̀ọ̀kẹ́ ni pé ó màtíríàsì yẹn. All the materials that Ń tó màtíríàsì yẹn. Mo ń bọ̀. Bó ṣe ń kàkúlé ti ẹ̀yẹn, dọ́pù owó iṣẹ́ tó máa gbà. Ó ti ṣe kí ní sà? Anẹ́ta, ẹkùn olóò material, ẹkùn fún wa ní, ẹkùn ní, máa bá iná lè jẹ ẹkùn ní 70. and just people 7,000 now manage it. Pẹ̀lú iṣẹ́ tó 70,000 máa kọ́ máa máa lè jẹ, tíṣẹ́ bá ń lọ tí máa sílẹ̀ ìjọba tó, ẹjá 70 bẹ̀rẹ̀. Let's start with 70. Tí yẹn bá ti yá kó 70 fún. Immediately that one gave him 70. Ó mọ̀ pé iṣẹ́ tó máa gbogbo tó máa rà. He knows all what he's going to buy, all the material he's Gbogbo tó going to máa rà buy. pátápátá. Everything that he's going to buy, Kò ní láti bí i 40 lọ. he won't spend more than 40,000. Àbíkà ó wá rà ó ra 50. Àmú 20 orí ẹ̀. He's going to keep the Alẹ́ ni ọmọ Ọlọ́run má jẹ̀mú ṣe ìyanu lónìí. Ọlọ́run sọ pé aṣọ ọdún wa ò ní sílẹ̀. Aṣọ ọdún yìí ti sílẹ̀ o. Ẹ̀ka tẹ̀síwájú. Ẹ̀yin mà pé lẹ́yìn náà. Nígbà tó bá jogún. Ìbùkún náà. Akọ̀. Nítorí orí àyè ìrònú ti gbàgbà. Bó tilẹ̀ fọmi tí ó bá gidigidi ó ti tó. Ṣé àmọ̀ pé torí òkè ló ń jẹ ní ìsọ̀fíṣọ́? You know Esau lost his birthright because of food. Ìṣọ́ ti wò pé àdínkù ń jẹun lẹ́sẹ̀. All what he knows is to eat. Ó fẹ́ kó jẹ báyìí tí tó ń pa kò rántí ọjọ́. He wants the food to take away his hunger and he doesn't remember his future. Ẹ máa wọ́n sọ àwọn tó pariwo pé àwọn tó wà lórílẹ̀ òkè wá dáadáa lórílẹ̀-èdè yìí. Look
are those that are shouting that those at the top are not doing well. Ṣebí kí wọ́n tó wọlé wọ́n fún ẹ ní Índómì méjì, a ní Índómì mẹ́rin. Because they got that position, you were given it. Wọ́n fún ẹ ní Índómì mẹ́rin. You were given 4 living. Kóńgò ráìsì mélòó dà? Aṣọ àkàrà ọ̀pá ló lò ó. Ló fọ́ sí lọ gbọ́kùnrin kiri pé àdíṣẹ́. Ẹni tó bá rí ní ọwọ́ yóò wọlé kò ní káà fún ìwọ là ń bá lọ. Òun náà lẹ́ ń bá lọ yìí báyìí. Bọ́bá yá ní èsì wá gbogbo ọ̀tá. Ó lè má jẹ́ Índómì náà máa fún ọlọ́tẹ̀. They will come out again. Maybe you will not be giving it Indomie this time around. Ó lè má jẹ́ àǹkárá. Might not be Ankara. Àmọ́ o ti gbàgbé wípé And you forgot it. Índómì mẹ́rin yẹn. That before Indomie they gave Àǹkárá Índómì mẹ́rin ọdún mélòó? Índómì mẹ́rin ọdún mẹ́rin. Mẹ́rin. Ó wá sọ ọdún mélòó sà? Nípa mo sọ bẹ́ẹ̀ o. Ó ṣe é ṣe kí nǹkan tó ní máa sọ ìṣòro tó dojú kọ ìta. It's very possible for what you have not to take away what you are passing through. Ẹlòmíì bẹ tí ìṣòro bá dé á máa gbọ̀n ní. Some people, when they are in trouble, they will begin to shake. Wọ́n ní ìbáwó ẹ̀rọ kọ̀ máa fún o, wọ́n ní máa fún o, ẹlòmíì ti kọ́ sọ̀rọ̀ 419. Madam, ẹ wo bí Madam, look here. tẹ bá fẹ́ kára yanjú tó wà lẹ́yìn. If you want us to solve your problem, Kúrúlọ́kọ́dá fẹ́mọ̀kúrọ́kọ́ lọ́wọ́ owó yẹn bàí ọmọ ìṣọ́. it must not go beyond 5 years. Òun náà máa lo títí bàí, àwọn afọ́ sí títí bàí ọmọ ìṣọ́. You begin looking for the money. A máa lọ káàkiri. You're going from one place to Wọ́n another. ní kó lọ́wọ́ bàí apá ìdíná tó bọ̀dá. By all means. Òun náà dẹ̀ bọ́ sí títí kí ni títí bó lọ́wọ́ sí. Ẹni máa ti bọ́ sí títí bàí ọmọ ìṣọ́. Whoever that go through the road of by all means. Kí ló anything náà ló lè pàdé ẹ̀ bàí ọmọ ìṣọ́. You can encounter anything by all means Ó sì kú dáa. and die. Wọ́n torí ìṣòro tó ń dojú kọ sọ tó nínú. Do not lose what you have as a result of what you are passing. Ọ̀rọ̀ sí ní èkejì. The second word of enlightenment. Mo láìsí nàmbà 2 ìta. Ọ̀rọ̀ sí ní èkejì. The second word of enlightenment. Ó ṣe pàtàkì fún ènìyàn. It is important for someone Tó fẹ́ tọ́lọ́wọ̀ wá gbára tó yí ìpín padà. that wants to be saved from the power that changed fortune. Gẹ́gẹ́ bí ti àwọn ẹni ìṣáájú. As those of old, Jẹ́ tó sọ lẹ́ẹ̀kan sí. Ó ṣe pàtàkì fún ènìyàn. it is very possible for someone Tó fẹ́ tọ́lọ́wọ̀ gbára tó yí ìpín padà. that wants to be saved from the power that Gẹ́gẹ́ changed bí ti àwọn ẹni ìṣáájú. as those of old, Láti mọ ọ̀nà bí ó ti bẹ̀. in order to know the way for them to be saved, Kí ayé rẹ̀ má bàa tàbí àwọn ọmọ tó ń ṣẹ́kù. so that your life will not be like that of Joseph's children, Kí ayé rẹ̀ má bàa tàbí àwọn ọmọ tó ń ṣẹ́kù. so that your life will not be like that of Joseph's children, Tó jogún ìyípadà ìpín lára Jákọ́bù bàbá wọn. that inherited the change of fortune from Jacob, their father, their grandfather. Jẹ́ sọ lẹ́ẹ̀kan sí. Ó ṣe pàtàkì fún ènìyàn. It is very possible for Tó someone fẹ́ tó àwọn bá tó yí ìpín padà. that wants to be saved from the power that changed fortune, Gẹ́gẹ́ bí ti àwọn ẹni ìṣáájú. as those of old, Láti mọ ọ̀nà àti bọ̀. in order for them to know the way, Kí ayé rẹ̀ má bàa dàbí àwọn ọmọ tó so ṣẹ́kù. that your life will not be like that of Joseph's children, Jogún ìyípadà ìpín. that inherited the change of fortune Jákọ́bù bàbá. from Jacob, their grandfather. Lẹ́ẹ̀kan ṣoṣo tó gbẹ̀yìn sà. For the last time, Ó ṣe pàtàkì fún ènìyàn. it is very possible for someone Tó fẹ́ pé àwọn bá tó yí ìpín padà. that wants to be changed, that wants to be saved from power that changed Gẹ́gẹ́ fortune, bí ti àwọn ẹni ìṣáájú. as those of old, Láti mọ ọ̀nà àti bọ̀. in order for them to know the Kí way, ayé rẹ̀ má bàa dàbí àwọn ọmọ tó ṣẹ́kù. that your life will not be like that of Joseph's children, Tó jogún ìyípadà ìpín. that inherited change of fortune Lára Jákọ́bù bàbá wọn. from Jacob, their grandfather.
Ó ṣe pàtàkì fún wọn tó wà bí lọ́sọ̀ yìí sà. It is very important for you that you are here this Tó o bá fẹ́ bóyá àwọn ọmọ máa ń yí ìpín tàbí ìtàwé ṣáájú. If you want to be saved from the power that change person and Agbára kan ló yí ìpín káàdì ẹ̀ padà tí òjò jẹ́ tó yẹ kó jẹ́ lágbè. it is a power that change the person of your father that do not allow him to become what you want to become. Agbára kan ló yí ìpín àwọn tó kàwé lé yín padà tí òjò kàwé nǹkan tó dájọ́. It is a power that change the person of those that are educated in your family. That do not allow them to go long. Ló yí bí àwọn ẹgbẹ́ padà tó ṣe wípé wọ́n ò kàwé jìnnà tí wọ́n fi gbóhùn òde. It is a power that change the person of the elderly ones that they do not go find their education before they got impregnated. Agbára kan sà, òun ló dá àwọn ẹni ìṣáájú fún tó ṣe wípé wọ́n ralẹ̀ wọn kọ́ ní ẹ̀pà ní orí àìsàn ni wọ́n ta ilé yẹn lé lórí sà. It is a power that stops the early people from doing good. Agbára kan ló yí ìpín àwọn ẹni ìṣáájú pàdé pé nígbà tí wọ́n kówó tó ṣàwọn ọ̀rọ̀ yẹn lè lágbé sà. It is a power that stops your elderly ones when they gather money, they do use that money to do good. Ó máa ṣe pàtàkì fún ọ láti mọ bó o ṣe máa fọ́lọ́ àwọn agbára yẹn sà o. It is very important for you to know how you are going to be saved from those Ó powers. ṣe pàtàkì fún ọ kó o mọ bó o ṣe máa bọ́ lọ́wọ́ ogun tó máa ń tẹ̀lé bẹ́sìtì ire torí gbogbo ọ̀rọ̀ lè yí sà. It is very important for you to know how you are going to be saved from that power that used to change their destiny. Má ṣàjọyọ̀ pé o ti ṣe bẹ́ẹ̀ kan ò ṣe rí lọ́wọ́dìí kí ló máa ń bá tí wọ́n máa ṣe jẹ́ rí nínú bàbá mi. Do not be overwhelmed that you've done the impossibilities. Go and do find this that what is that thing that used to hinder them from doing good in your father's house. Ṣàjọyọ̀ bẹ́ẹ̀ o ti ṣoríire àwọn kan ti ṣoríire yẹn rí ìpín wọn jùlọ lórí burúkú láyé. Some people have prospered before, but they later change their portion. Tó o bá fẹ́ kájẹ́ rẹ̀ kájẹ́ ọmọ tó ṣọ́kùsà. If you don't want your life to be like that of Joseph, Ẹgbẹ́ ìyẹn èèyàn tá a sọ ẹgbẹ́ ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi dára pé bọ́ọ̀lù méjèèjì those ṣètò. people that are not sleeping, look at me very well and raise up your two hands. Àwọn rẹ̀ méjèèjì ṣètò. Raise up your two hands. Ọkùnrin tí bàbá rẹ̀ dàkú tó fi transfer sórí àwọn ọmọ tìyẹ. Ọkùnrin tí ìyá rẹ̀ dàkú tó fi transfer sórí tìyẹ. Ọkùnrin tí wọ́n dàkú tí wọ́n pọ̀lú tàbí fẹ́ta wọn lórí ìsà. Ọkùnrin tí wọ́n wí tí wọ́n fẹ́ kalẹ̀ léwọ̀n náà lójú ọlọ́kàn láti. Tí àyè bá gbà ọ́ láti láàmì ṣe ìwọ́n máa borí ogun yẹn lọ́wọ́. Wọ́n sọ fún ọjọ́ ẹ̀kan pẹ́. I told you the other time. Má jẹ́ káyè láti àbí àwọn ọmọ Jósẹ́fù rẹ̀. Do not let your life be like that of Joseph. Jósẹ́fù bí ọmọ méjì. Joseph gave birth to two children. Ẹgbẹ́ mi fẹ́ fẹ́ wò lẹ́ra ṣàtọ́ ẹ bá ń gbọ́ mi káyè ní àti ìgbà dáadáa. Ọmọ mélòó mo ní Jósẹ́fù bí sà. Joseph gave birth to two children. Jósẹ́fù bí ọmọ méjì sà. Joseph gave birth to two Ó children. fi Éfrémù àti Mànásè. He gave birth to Ephraim and Manasseh. Nà ẹ wá gbọ́ ilé ìdájọ́ o. Now listen to this. Jacob tó jẹ́ bàbá Jósẹ́fù. Jacob Jacob that was the father of Joseph. Jacob tó jẹ́ bàbá Jósẹ́fù. Jacob that was the father of Joseph. Mélòó ni ìyá tiẹ̀ náà bẹ̀ sà? His mother gave birth to two. Ìyá rẹ̀ Rèbékà òun náà bí ọmọ méjì. Rèbékà bí ọmọ méjì. Rebecca gave birth to two Kì children, í ṣe Jákọ́bù àti Ísọ̀. which is Jacob and Esau. Nípa ọmọ tí Jákọ́bù náà wá bí. Out of the children Jacob gave birth to, Ìkan náà ọmọ rẹ̀ tó rúkọ rẹ̀ ń jẹ́ Jósẹ́fù. one of his children that bears Joseph. Òun náà ó wá lọ táàpù nínú rúùtù ogun bàbá ẹ̀. Joseph served from the root of the father's battle. Ìgbà tí Jósẹ́fù àbímọ náà. When Joseph also wants to give birth, Àwọn ọmọ tí Jákọ́bù sí àwọn ìyẹn bímọ tó pọ̀ o. the other children of Jacob gave birth to a lot of Àmọ́ children. Jósẹ́fù tiẹ̀ òun náà jogún ogun lára ẹ̀. Jacob inherited battle from his father. Ó bí ọmọ méjì. He gave birth to two children. Àtọ́wá bí ọmọ méjì yẹn sà. When he gave birth to those two children, Ó wá rí pé Jákọ́bù ti fẹ́ kú. you see that Jacob was about to die. Ó rí pé Jákọ́bù ti fẹ́ kú. Jacob was about to die. Ṣé ẹ mọ̀ pé ìgbà tí Ísákì náà fẹ́ kú? You know that when Isaac, Isaac also was about Ní to die. Rèbékà mú ló ní kí Jákọ́bù lè gba ìpín ẹ̀gbẹ́ ẹ̀. Rebecca asked
Isaac to take away the portion of his brother. Àti Jacob ti fẹ́ kú. When Joseph now see that Jacob was about to die, Joseph wá fún ọmọ rẹ̀ méjì. Joseph now called his 2 children. Ó wá kó wá sọ́dọ̀ bàbá ẹ̀. He took them to his father. Dádì mi, He said, my father, mo rí pé ẹ ti fẹ́ kú. I can see that you are about to die. Àmọ́ kẹ́ ẹ tó kú. But before you die, Ẹ bá ń súre fáwọn ọmọ mi. bless my children. Nígbà tí Jacob súre. When Jacob was about to bless the children, Jacob gbé ọwọ́ ọ̀tún ó gbé lé orí àbúrò. Jacob placed the right hand on the younger one. Ó gbé ọwọ́ òsì ó gbé lórí ẹ̀gbọ́n. He placed the left hand on the elderly one. Jacob ṣe gbé ọwọ́ ọ̀tún ó gbé lórí àbúrò. Jacob placed the right hand on the hand. Ṣé ẹ̀bẹ̀ Jacob ní àbúrò lòun náà? Do you know that Jacob also was younger brother? Ṣé ẹ̀bẹ̀ Jacob àbúrò lòun náà? Do you know that Jacob was also a younger brother to Esau? Ọkùnrin wá jẹ́ ọba òun náà ṣe jagun tó ṣe pé ẹgbẹ́ tí ẹ̀ ló sìn. The battle that he fought, that his elderly one served him. Ó tún wá transfer ọkùnrin yẹn sínú ayé àwọn ọmọ Joseph. He now transferred that battle into the life of Joseph. Báyìí tá a sùn bẹ́ẹ̀ wá nísà. Listen to those. Kí bàbá àti ìyá rẹ̀ náà kú. Kí dábì àti mọ́mí ẹ̀ tó kú. Ogun tó bá wọn jà tí wọ́n ò tún ìpè náà ní jàálẹ̀ fún ẹ. Ṣọ́bí ẹ̀rẹ́ jàálẹ̀ fún mi o. Ní àwa bàbá àti ìyá wa ò tí ì kú ni. That's for those that parents have not died. Àwọn ẹni tí ìyá yín ti kú. You that your mother is dead. Tí bàbá yín ti kú. That your father is dead. Nǹkan ṣe wá o. Something is. Nǹkan ṣe wá o. Wọ́n ti gbé kúlẹ̀, wọ́n ti lọ o. Ẹ̀wá lẹ́yìn tí bàbá àti ìyá yín ò tí kú. Those of you that your Ọjẹ́ lọ sá eré gidi. Ọjẹ́ lọ sá eré gidi. You better go and tighten your Ọjẹ́ lọ múra gidi. Go and tighten up your Torí belt. pé Because wọ́n tó ṣe ọ̀rá lè padà ṣe ayé o. what happens to your father might eventually happen. Wọ́n ṣe ìjìnlẹ̀ ó ṣe nǹkan mi, àánú ẹ̀ padà máa ṣe ní lọ́wọ́ yẹta. Báyìí ìbá dàsà. Listen to this very well. Àjẹ́kọ̀bù fà ogun tó jà ó fẹ̀ sí àwọn tó ṣe fẹ́. Jacob transferred the battle he fought into the life of Joseph's children. Jákọ́bù mẹ́sùn ọ̀pẹ́. Jacob made sure that Continuity tẹ̀síwájú lórí ogun tó bá tún kẹ́gbọ́n sí àbúrò. there is continuity in the battle that makes the elderly ones to serve their Wọ́n ní ìdíkìlẹ̀ ẹ̀dábí wọ̀ ní ọlọ́run. Wọ́n tẹ́sí àyẹ̀ ìjẹ́gẹ́ bí ikọ̀ ẹlẹ́dùnmọ́lẹ̀. Wọ́n fi continuity. Látara bàbá sórí ọmọ, látara àyà sórí ọmọ tó kò lórí ọmọ náà. Lórí ayé ètò ẹ̀sà ọdún yẹn tó stọ̀. Mọ́ tó yà mí lẹ́nu. Do you know what surprised me most? Nígbà tí Joseph rí tí bàbá òun gbé ọwọ́ ọ̀tún lé àbúrò. When Joseph see that his father placed the right hand on the younger Tó one, bẹ̀rẹ̀ pé bàbá òun ọwọ́ òsì lé ẹ̀gbọ́n. and he see that his father placed the left hand on the elderly one, Joseph wá fẹ́ gbọ́ bàbá ẹ̀ kú. Joseph now wanted to change the hand of his Joseph father. ní dádì mi. Joseph said, my father, Kò yẹ kó rí bẹ́ẹ̀. it shouldn't be like that. Ẹ̀gbọ́n leléyìí. This is the elderly one. Ẹ jẹ́ kọ́wọ́ ọ̀tún yín wà lórí ẹ̀gbọ́n. Place your right hand on the elderly Kọ́wọ́ one òsì yín wà lórí àbúrò. and place your left hand on the Ẹ̀gbọ́n elderly tí one. Jákọ́bù sọ fún ni. Jákọ́bù ní fi ilẹ̀ bẹ́ẹ̀. Jacob said, leave it like that. Jẹ́ kó wà bẹ́ẹ̀. Let it be like that. Èyí àbúrò máa dá àjẹ̀gbọ́n rẹ̀ lọ. The younger one will be greater than Ó máa dá àfẹ́gbọ́n náà o. Àmọ́ the elderly one will surely ó máa wà ókè ìbábúrò jẹ̀gbọ́n lọ sà. but the younger one will be okay than the elderly one. Ẹgbẹ́ ọwọ́ méjèèjì ẹgbẹ́ mọ́ orí ní sàárì bẹ́ẹ̀ lórí yíwájú. Ọ̀nà mi tó bá ìgbé èèyàn kan ọlá mi sí tí rẹ̀ ṣù. Wọ́n ní pàrọ̀ jáde. Lọ́sọ̀ jáde sáyé rẹ̀ sà. Wọ́n tí bàbá rẹ̀ sọ pé pámánẹ́ǹtì ni wọ́n kì í torí ẹ̀. Lórí ìtì ẹ̀ ó yàtọ̀ fẹ́.
Genesis 48. Genesis chapter 48, Verse 8 to verse 14. verse 8 to 14. That same Genesis 48 yẹn náà. Genesis 48, 17 to 20. Kí lẹ̀ ń kà? Ó yá mà kí lẹ̀ wí mà. Ìsáàdì wọ ọmọ Jósẹ́fù. Ó bẹ̀rẹ̀ pé táàmì wọn Jósẹ́fù bá rẹ̀ pé àwọn ọmọ mi ní táàmì òfin mú mi yìí. Ó wá sọ pé òní bìíràn mú wọn wá sọ́dọ̀ mi. Ó súre fún wọn. Wọ́n ní Ísírẹ́lì ṣúgbẹ̀ báyìí. Nígbòrò gbọ́ kò lè ríran. Ó wá mú wọn súnmọ́ ọ̀dọ̀ rẹ̀. Ó tẹ́lú kò wọ́n lẹ́nu. Ó tẹ́ wọn mọ́ra. Iṣẹ́ ọmọdé pé ẹbí kò dábà tí wọ́n jù rẹ̀ mọ́. Ṣùkú ẹ̀sìn. Ọlọ́run tí wọ́n mọ̀ yóò sí pẹ̀lú. Ṣé obìnrin ọmọ ọkọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀? Ó tẹ́ríba. Ó tọ́jú rẹ̀ bẹ̀rẹ̀. Ó sẹ́kù wọ́n máa mẹ́jẹ̀jì. Ẹ tẹ́bù lọ́wọ́ tún. Sọ́wọ́ ẹ̀mí ìtọ́. Sọ́wọ́ sí sẹ́lì. Àti bàtà ọ̀sẹ̀ lọ́wọ́ sí ẹ̀. Lọ́wọ́ sí sẹ́lì. Ìsẹ́lì wọ́n lọ́wọ́ tún. Ó wà bí lẹ́gbẹ̀ẹ́kù. Ogun Jákọ́bù nítorí àwọn mẹ́. Ọ̀dájú ni Jákọ́bù. Jacob transferred his battle unto his children. Oh God. Ọ̀dájú ni Jákọ́bù. It's a very wicked thing. Lẹ́wọ̀ ṣá, nínú mi lọ́rùn, inú mi bàjẹ́ torí Jákọ́bù. I'm very displeased with Jacob. Òun tó lọ darúgbó ló fẹ́ ṣúgbà ìbàyẹ̀. Truly, he was bold. Àwọn bàbá yẹ ti tò wọ́n ti yẹ fótò wọ́ta. But their father has arranged them. Ó ti fàkọ̀ bí sápá ọ̀tún. He placed the elderly ones on Ó the ti right fàbúrò hand, sápá òsì. and he placed the younger one on the Àmọ́ left. Jákọ́bù wá nawọ́ ọ̀tún ẹ̀ báyìí. But Jacob now stretched out his right hand. Lóòótọ́. Àti ọwọ́ òsì rẹ̀. Ní orí Mànásè. Ṣé ẹjọ́ tí mo ṣe kí ilé ẹjọ́ mọ́ ṣe yìí mọ̀ mọ́? Ẹ̀ṣọ́ kí ìtọ́lẹ̀ tó ti dà. Àní Jákọ́bù máa mú ọwọ́. Jacob intentionally placed his Nítorí Mànásè ní ṣàkọ́bí. because Manasseh was the first son. Mo láìsí bẹ́ẹ̀ni tí wọ́n yìí. Kí náà sọ pé ṣe mọ̀mọ́? Ẹ sọ̀rọ̀ náà, kí náà sọ pé kí ló fẹ́ gbà ní kìíní yẹn náà? What did he want to gain from it? Wọ́n ló ṣe kí ni bọ̀dá? Intentionally. Àwọn ìyá kan náà wà bẹ́ẹ̀ o, wọ́n máa mú àmọ́ ìṣe ni o. There are some mothers like that. Wọ́n á tẹ̀ máa aláwọ̀ káwọn àbúrò máa ráìdì brọ́dà wọn. They will allow the younger ones to ride. Ẹ máa tó wá lọ́pọ̀ ọ̀dà wọn ní àfihàn ni ẹ́. Àfihàn ni ẹ́. Àgbà ni ẹ́, àgbà ló máa ń ṣe kírìsà. Ìgbọ́ kí náà sí ọ? Kí náà sọ pé kí náà sọ pé jẹ́? Tálà àfihàn. Àwọn owó làfihàn. The elderly one is the Ẹ́? The elderly one. Àwọn tó wá jẹ́ gbà kílẹ̀ ní. Ẹni àkọ́bí àkìtẹ̀ ní yóò. Owó orí àkọ́bí ẹgbọ́ ẹgbẹ́ lè sókè. Ẹ̀yin àkọ́bí ẹgbẹ́ sókè mi. Raise up your hand. Ẹ̀yin àkọ́bí ọkùnrin àbákọ́bí obìnrin náwó sókè. First male or first female. Gbogbo ẹ̀yin àkọ́bí àkìtẹ̀ ní yóò. Kí lápẹ̀ yìí? Ẹ́? Ẹ́ burúkú nìṣà! Àkìtàn níta ni. Dódù, bẹ́ẹ̀rẹ̀, dódù bẹ́ẹ̀rẹ̀, bẹ́ẹ̀rẹ̀ dódù. Tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́! Mọ́tọ̀! Tọ́ bá ikọ̀! Don't be foolish. Ayé ẹ̀gọ́ ni. Sókè.
Ẹni tó ti tipátipá ta ogun sínú ayé rẹ̀. Ẹni tó wí nílùú ṣé ẹ̀nà pé Jákọ́bù mọ̀ọ́mọ̀. Ṣé bẹ́ẹ̀ tó ń tọ́ka yẹn fẹ́ sọ pé ó ṣe kí lẹ tẹ̀sà? The Bible says he deliberately. Ó máa ṣe kí ni sà? Ọwọ́ ìwé sà. Ó máa mọ́wọ́ ọ̀tún. Ó gbé sórí àbúrò. He placed the right hand on the Ó lè sọ́wọ́ òsù. and he placed left hand Ó lè gbé sórí ẹ̀gbọ́n. on the Ẹgbẹ́ yẹn náà lè sọ̀rọ̀. Ẹgbẹ́ yẹn náà sọ nǹkan. The brother cannot fall. Ṣé àwọn àkọ́bí máa ń sùn tuntun? Wọ́n láwọn àkọ́bí ló máa ń kọ́ lákàlà àwọn máa. The firstborn are so gentle. Àwọn ọmọ máa ń ṣe kí náà pè é. Èrí inú àwọn ọmọ máa kó ìgbọ́. Èrí ìbú olóko. Mákẹ́ ìrọ̀lá. Àkọ́bí ni ọ́. Tó o bá ti dákọ̀ọ́bí. If you are a firstborn, Àmì tó jẹ́ lọ́bá wà yẹn sà. the sign of that number one child. Gbogbo ẹ̀yin àkọ́bí tẹ̀wà nínú olówó yín wà. All the firstborn here raise your hand. Gbogbo àgbà tọ́jú kò má tó àkọ́bí ṣe. Ṣé ẹ tiẹ̀ láwọn tó máa ń fẹ́ ṣìtì tó máa dákọ̀ọ́bí jù láyé àwọn obìnrin ni o. Tókùnrin bá jẹ́ fọ́ọ̀bọ̀n tó wá láwọn ọkùnrin bíi méjì lẹ́yìn. Tó wá ọ̀rọ̀ kan ọ̀gádé. Wá sí lọ. Obìnrin ní àjálẹ́ ọ̀pẹ́ mẹ́fẹ́. You are a woman, go to your husband's house. Ṣé torí kò jẹ̀ tó rí ṣó wáyé? Is it because you are a Àwọn tí wọ́n jẹ́ àwọn òṣèré wọ́n wáyé báwo òkè. raise up your two hands. Gbogbo ẹ̀yin tẹ́ jí àkọ́bí níbí yálà ọkùnrin àbóbìnrin. Agbára tó lò ní pàkọ̀bí ṣe, abáyẹ̀lá tó ṣòfò náà. Ọ̀rọ̀ ṣí ní ìkẹta. The third word of enlightenment. Màá sáré sọ yẹn kíákíá mo ti pẹ́ jù lórí ẹ̀. Gbogbo ènìyàn tí a ti ní obìnrin tó láyé. Everyone that was born out of a woman Ni yóò la ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ìpín kọjá láyé o. is going to pass through the occurrence of change of fortune Láti inú erùpẹ̀ sínú ara tí kìí kú. from the sound into a life that does not die. Gbogbo ènìyàn tí a ti ní obìnrin tó láyé. Anyone that was born out of a Ni woman yóò la ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ìpín kọjá. will pass through the occurrence of Láti inú erùpẹ̀ sínú ara tí kìí kú. from sound into a life that doesn't die. Èyí ṣe àfihàn pé This shows that dandan ni kí ènìyàn la ìrírí ìpààrọ̀ ìpín kọjá. it is under must for someone to undergo the occurrence of change of fortune. Dókítà change is constant in life. Ìpààrọ̀ jẹ́ ohun tó Àwọn kan ní mo fáàsì àmì, wọ́n láwọ̀ òkè ẹ̀rí kọ òkè for the last time. Gbogbo ènìyàn tí a ti obìnrin everyone that was born out of a woman in life lá ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ìpín kọjá. is going to undergo the occurrence of change of fortune in life Láti inú erùpẹ̀ sínú ara tí kìí kú. from the sound into a life that does not die. Èyí ṣe àfihàn pé This shows that dandan ni kí ènìyàn la ìrírí ìpààrọ̀ ìpín kọjá. it is under must for someone to undergo the occurrence of change of fortune. They so slow and steady for the last time. Gbogbo èèyàn tí a ti lú obìnrin bí láyé. Everyone that is born out of woman in Ni life yóò la ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ìpín kọjá. will undergo the occurrence of change of Láti fortune mú àgọ́ erùpẹ̀ sínú ara tí kìí kú. out from the sound into a life that doesn't die. Èyí ṣe àfihàn pé This shows that dandan ni kí ènìyàn la ìrírí ìpààrọ̀ ìpín kọjá. it is under must for everyone to undergo the occurrence of change of fortune. Gbogbo èèyàn tá a ti lú obìnrin bí láyé ẹ̀sà. Everyone that is born out of a woman Wọ́n máa ń la ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ìpín kọjá láyé. will undergo the occurrence of change of fortune. Ẹgbẹ́ oníṣẹ́ ìjọba ẹ̀ka ẹ̀sọ̀ mi dáadáa sà. Look at me, everybody. Ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé Do you know that ká tó fi ọ̀sán yẹ. before you were born into the world, Ayé rẹ̀ la àrọ̀ ìpín kọjá.
Your life has undergone change of portion. Ayé rẹ̀ la ìpàrọ̀ ìpín kọjá. Your life has undergone the change of Bí portion. a sọ̀rọ̀ nípa ìrẹsẹ̀ la ìpàrọ̀ ìpín kọjá o. Let me explain to you how your life Èmi undergone. ni bí ẹ̀wọ̀ kí ẹ gbọ́ mi dáadáa sà. Look at me and listen to me. Ẹ̀rí ibi tí ìṣẹ̀lẹ̀ ìpàrọ̀ ìpín ti bẹ̀rẹ̀. This is where the occurrence starts from. Tí ọkùnrin àti obìnrin bá jọ ní nǹkan pẹ̀. When a man and a woman accept, Tí ọkùnrin tà sára obìnrin sà. and the man has released into the woman Ó dá tà sára obìnrin yẹn sà. that thing that was released into the woman, Ìpàrọ̀ máa dé bá kí yẹn lágbo ara o. changes will occur. Kìíní tọkùnrin tà sára obìnrin yẹn ní ìpàrọ̀ máa dé bá kí yẹn sà. That thing that was released into that woman, changes is going to occur. Kìíní yẹn á máa pààrọ̀ díẹ̀ lágbo ara obìnrin sà. That thing is going to change gradually in woman. Á máa pọ̀ sínú omi á di ẹ̀jẹ̀ sà. From water is going to change into Láti blood. inú ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ sí di ẹran á bẹ̀rẹ̀ sí fọ́ọ̀mù èèyàn. From the blood is going to form a woman. Á bẹ̀ fọ́ọ̀mù èèyàn títí fún odidi oṣù mẹ́sàn-án. It's going to form until 9 months. Tó bá wá kú oṣù mẹ́sàn-án. After 9 months, when it is up to 9 months, Ohun tí dájú jà sára mọ́mí tó ti la ìpàrọ̀ ìpín kọjá. what daddy has released into mommy that has undergone change of Á fortune, máa jáde lódidi bí ènìyàn. it will now come out as a human being. Eléyìí là ń pè ní ìṣẹ̀lẹ̀ ìpàrọ̀ ìpín. This is what we call occurrence of change. Ẹ wá gbọ́ mi dáadáa sá o. Now listen to me. Gbogbo èèyàn tí ọ̀sùn ẹ gbọ́ mi jẹ́ ẹ dáadáa sá. Everyone that is not sleeping, listen to me. Ọ̀pọ̀ oṣù náà ṣe bẹ́ẹ̀ ṣe ayé ẹ̀ náà pàṣẹ ìpàrọ̀ ìpín nínú kan sá. There is no how you want to do it. Your life must undergo change of fortune. Ojoojúmọ́ ni nǹkan yí padà. Things change every day. Ojoojúmọ́ ni nǹkan yí padà. Things change every day. Àwùjọ wa yí padà. Our society is changing. Ìlú yí padà. The society is changing. Ọkọ̀ yí padà. Ọkọ̀ rẹ̀ yí padà. Life is changing. Ọrọ̀ ajé yí padà. Economic is changing. Ọgbọ́gbọ́ ló yí padà. Everything is changing. Ṣé wọ́n yóò mọ̀ kan ṣe yí padà? And things are changing. Ìgbọ́gbọ́gbọ́ bí ènìyàn. You as a human being, Ẹ gbọ́dọ̀ máa mọ̀ pé o ò ní ṣe lójúmọ́ kan kó o mọ̀ ní ìrírí ìyípadà láyé. you as a person must know that in a day you must undergo changing. Ó ti dandan kí ayé rẹ̀ pàṣẹ ohun tó ń pè ní ìyípadà ìpín. It is under much for your life to undergo what we call change of Wọ́n gbọ́ ilé Now listen to this very ayé well. rẹ̀ ìyípadà ìpín rere tàbí ìyípadà ìpín búburú ṣá. Your life might have the experience of change of fortune in either good way or bad way. Ayé rẹ̀ lè ní ìpààrọ̀ ìpín rere tàbí ìmọ̀ ṣá. Your life might experience change of fortune in a good way or bad way. Ìpín rere tàbí ìyípadà ìpín rere It ṣá. is very possible for your life to experience change of fortune in a good or bad Ó way. láti mọ̀ pé a lè ṣe lábẹ́ ọ̀run yìí ká má la ìpààrọ̀ òní kọjá. You must know that you cannot do under this earth. You cannot do without passing through change of Tó o fortune. bá tẹ́lẹ̀ lọ ka ìwé Kọ́ríńtì kìíní When oríkẹ̀ẹ́dógún. you get home, you go and read the book of Corinthians chapter 15. 1 Corinthians chapter 15, 1 Corinthians chapter 15. 42 to 49. Verse 42 to 49. Láàárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, Within 15 minutes, mo fẹ́ sọ ìkórìtà méje pàtàkì. I want to tell you 7 important junctions. Mo fẹ́ sọ ìkórìtà méje pàtàkì 7 important tí junctions ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ pé tí máa ń farahàn nínú ìpín ènìyàn. that the occurrence of change of fortune takes place in one's life. Mo fẹ́ sọ ìkórìtà méje pàtàkì I want to tell you 7 important tí ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ìpín tí máa ń farahàn nínú ìpín ènìyàn that láyé. the occurrence in change of fortune takes place. Mo fẹ́ sọ ìkórìtà méje pàtàkì dà. I want to tell you 7 important Tí ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ìpín tí máa ń farahàn nínú ìpín ènìyàn láyé. that the occurrence of change in fortune takes place. Ìyẹn pẹ̀lú àwọn ẹni méje kan wà sà. That means that there are 7 places Tí wọ́n lè tinú ẹ̀ pààrọ̀ ìpín ayé rẹ̀ sà. that they can change your portion. Àwọn ibi méje kan wà sà. There are some 7 places Tó ṣe pé wọ́n lè change your destiny ẹ̀ from hero to zero sà. that your destiny can be changed from hero to zero. Àwọn ibi méje kan wà sà o. There are some 7 Tí wọ́n lè important sọ places fún ìwé ní báàgì mẹ́ẹ̀ẹ́dọ́wọ́ that sà. they can turn your good into bad. Àwọn ibi méje kan wà o. There are some 7 important Tí wọ́n lè places sọ bẹ́ẹ̀sì ẹ ti that no. they can turn your yes into no. Àwọn ibi méje kan wà sà o. There are some 7 important Bẹ́ẹ̀ places ti sọ positivity ẹ ti negativity sà. that they can turn your positivity into negativity.
mandate into useless mandate. Àwọn ibi méje kan wà sáwọ́. There are some 7 Tí important wọ́n ti things. lè sọ ògbó àpáwáyé di ògbó ogun mọ́ lọ́wọ́ sà. You turn your glory into battle. Mi ò ní fẹ́ kọ́ méjì méjèèjì sà. I would not want you to miss those Ibi àkọ́kọ́. The first place. Ibi àkọ́kọ́. The first place Tí ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ máa pa ọ̀rọ̀ láyé. that the occurrence happened. Òun náà ni láti inú ẹ̀jẹ̀ sà. It is from the blood. Láti inú ẹ̀jẹ̀ ni sà. It is from the blood. Láti inú ẹ̀jẹ̀ ni mà. It is from the blood. Láti inú ẹ̀jẹ̀ ni sà. It is from the Ẹ blood. má gbàgbé wípé Don't forget that láti inú ẹ̀jẹ̀ ni pé ti máa ń ní ìyípadà láyé. the portion changed from the blood. Ibi Jákọ́bù àti Ísọ̀sà. The portion of Jacob and Láti inú ẹ̀jẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló ti ní ìpàrọ̀ ìmẹ́sà. was changed right from the blood of Rebekah. Àìmáyé ìpín orí rẹ̀ láti pààrọ̀ láti inú ẹ̀jẹ̀ wá sà. There are a lot of portion of success that has been changed. Ọ̀pọ̀lọpọ̀ ni ò máa dára tó wà nínú ẹ̀jẹ̀ sà. A lot of people do not know the power that is in blood. Ẹni ò mọ̀ pé ẹ̀jẹ̀ máa ń ṣògo dogun mọ́yàn lọ́wọ́ sà. Don't you know blood change glory into battle? Ẹ̀jẹ̀ náà ti bí ọ̀hún lè dá ayé ẹ̀ gbogbo máa kọjá bí tó wà láyé. The blood that you came out from might hinder you from going far. Báyìí dáadáa sà ó. Listen to this, sir. Ẹ̀jẹ̀ àtẹ̀rẹ̀ ló bí Sólómọ́nì. It is the blood of prostitution that gave birth to Solomon. Ẹ̀jẹ̀ àtẹ̀rẹ̀ ló bí Sólómọ́nì sà. It is the blood of prostitution that gave birth to Solomon. Àpẹẹrẹ náà ni Sólómọ́nì fi fa ìtẹ́jẹ́ sà. Solomon ruled the temple through prostitution. Alátẹ̀rẹ̀ ni Sólómọ́nì fi fa ìtẹ́jẹ́. Solomon spoiled the temple with prostitution. Ẹbí Sólómọ́nì kọ́ sà. It is not the fault of Solomon. Ọgbọ́n pàdé wípé. What fault is it is that? Máa bọ̀ lọ́dọ̀ mi má bẹ̀ gbọ́n tó pàdé wípé. What fault is it is that? Inú ẹ̀jẹ̀ àtẹ̀rẹ̀ láti bí Sólómọ́nì sà. Solomon was born from the blood of Sọ ẹ̀jẹ̀ prostitution. àtẹ̀rẹ̀ náà ló ra yí ẹ̀. It is that blood of prostitution. Èyí ló fà á tó fi àgbèrè fa orí ìtẹ̀jẹ́. That was why he spoiled the temple with prostitution. Ṣé ẹ rí ibi tí wọ́n ti máa ń pààrọ̀ ìpín ènìyàn láyé sà? Do you know where they used to change one's portion in life? Inú ẹ̀jẹ̀ ni sà. It is from the blood. Sẹ́yìn òkè ẹ̀sìn ni pé Don't you know that tí èèyàn bá fẹ́ kú, when one wants to die, wọ́n á ní kán fún lẹ́jẹ̀ sà. they will tell you to give the Tí portion. èèyàn bá funfun sà, When someone is broke, wọ́n á ní kó lọ lo oògùn ẹ̀jẹ̀ sà. they will tell you to go and use. Ó fi hàn pé ẹgbẹ́ ẹlòmíì lè ṣiṣẹ́ ní ẹ̀jẹ̀ tiẹ̀ náà. This shows that somebody else's blood can work in your blood. Tó bá ṣe pé èèyàn tí ìyàwó rẹ̀ ò kì í ṣe é, tí wọ́n bá jẹ́ èè, tí ìyàwó rẹ̀ ò kì í ṣe é, tí ìyàwó rẹ̀ bá síìkì, tá bá fẹ́ tọ́jú ẹ̀, tá bá fi ẹ̀jẹ̀ tiẹ̀ wò, tán rí pẹ́jẹ̀ tiẹ̀ ò lè ṣiṣẹ́ fún ìyàwó rẹ̀, wọ́n lè lọ mú ẹ̀jẹ̀ àbúrò rẹ̀, bóyá àbúrò rẹ̀ yẹn, bóyá gbèsè lòun máa ń jẹ inú ẹ̀jẹ̀ tiẹ̀. Bóyá ẹ̀jẹ̀ àbúrò ti ẹ̀yẹn, bóyá ó máa ń sún òkú tó ṣorí rẹ̀ láyé, wọ́n á wá pa ẹ̀jẹ̀ àbúrò rẹ̀, gbogbo ẹ̀jẹ̀ bá ti gbẹ̀jẹ̀ rí nílẹ̀ nílò òkú sílẹ̀ ṣà. Torí pé irú ẹ̀jẹ̀ tó gbà, ẹ̀jẹ̀ yẹn lóòótọ́ ni wọ́n certify ẹ̀ ní láàbù pé ẹ̀jẹ̀ yẹn dàbọ̀ spiritual ẹ̀jẹ̀ ti contaminate okun. Gbogbo ẹ̀yin tí ẹ̀jẹ̀ ṣe ìpín ọlọ́lá ti fi àkúṣẹ, tó o bá lè ṣàmì nígbà kábà yóò dákọ̀ lọ ẹ̀jẹ̀ rẹ kọjá. Ṣọ́dọ̀ olúwa ní ẹ̀jẹ̀ mi kọjá. Ìkórìtà kejì. The second junction. Má ṣe o. Ìkórìtà kejì. The second junction. Tí ìṣẹ̀lẹ̀ ìta ẹ̀rọ ìpínlẹ̀ máa fara hàn nínú ìpín ènìyàn. That the occurrence of change in portion take place. Láti inú wá ní sà. Is from the womb. Láti inú wá ní sà. From the womb. Láti inú wá ní sà. From the womb. Láti inú wá ní sà. From the womb. Bíbélì sọ pé The Bible says ọkùnrin kan yarọ láti inú ìyá rẹ̀ wá. a man was born named right from his mother's A womb. man was crippled from his mother's womb. A man was crippled. A man was crippled from his mother's womb. Ìyẹn túmọ̀ sí wípé sà. That means that Wọ́n lè pààrọ̀ ìpín ọba láti inú kọ́sẹ̀ tí a gbọ́ pa ọba láti gbé sà. the portion of a king can be changed right from the womb and turned into something else. Ọ̀pọ̀lọpọ̀ inú sà. A lot of womb. Ọ̀pọ̀lọpọ̀ inú sà. A lot of womb. Ló ṣe pé kábíyèsí ló ti inú tẹ̀lé ṣùgbọ́n inú tó bá ló so di ọmọ ọ̀dọ̀ láàfin ọba láyé. It is a king that come out of that womb, but it is that womb that turned them into something else. Ó ṣayé wá inú tó tọ̀ ayé ni ò dá sà. You didn't come
born into a wrong world, it is that womb in which you came out from. Inú ìyá rẹ̀ yẹ òun ló gbàgbọ́dọ̀ sáyé rẹ̀ sà. It is your mother's womb that accommodates evil. Ẹ má gbàgbé tó wá sọ fún Jeremiah pé. Do not forget what the Lord told Jeremiah. Láti inú ìyá rẹ̀ ni mo ti yàn ọ́ kọ̀dẹ́ bí wòlíì. You have been set aside right from your mother's womb. Bọ́lá bá lè jẹ Jeremiah láti inú ẹ̀gẹ́ bí wòlíì. If God can set aside Jeremiah right from his mother's womb, Wọ́n lè jẹ àyàn níwẹ̀ láti inú ìyá rẹ̀ wá sà. someone can also romance right from his mother's womb. Èèyàn lè jẹ olóòrùn láti inú ìyá rẹ̀ wá sà. You can turn into something else right from your mother's womb. Ẹjọ́ mi dáadáa sà. Listen to this, sir. Ẹjọ́ mi dáadáa mà. Listen to this, man. Ìjẹ́jẹ́ mà pé. Do you know that? Inú obìnrin ní àtìyàn àyànmọ́ ti bẹ̀rẹ̀ láyé sà. Ó pọ̀. Inú obìnrin ní àtìyàn àyànmọ́ ti bẹ̀rẹ̀ láyé. The generation of destiny comes from woman's womb. The truth of destiny starts from the woman's womb. The truth of destiny starts from woman's womb. The truth of destiny starts from the woman's womb. The truth of destiny starts from the woman's womb. Láti inú màmá rẹ ló ti yan àyànmọ́ rẹ o. You chose your destiny right from your mother's womb. Inú yẹn ló wà fóṣù mẹ́sàn-án. You are inside that womb for 9 months. Nà ó tó máa ṣe é o ti bí ìkíyè láti inú màmá ẹ̀. What will happen to you? You pick it out of your mother's womb. Gbogbo ẹni tí inú gbàgbọ́dì ogójì ní ẹgbẹ́ wọn ní sókè. Gbogbo ìwé ẹgbẹ́ ẹ mọ̀ pé kì í ṣe bó ṣe yàn lélẹ́yìn. Gbogbo ẹni tẹ́ ẹ mọ̀ pé inú bò ti wá òun ló ta ayé ẹ̀dùn ojú bó ṣe wà yìí lọ́gbọ́n lókè. Báyìí ni Olúwa gbẹnu mi sọ. Wọ́n kún ní ọmọ onífẹ́ láti inú sà. Wọ́n kún ní ọmọ onífẹ́ láti inú mà. Wọ́n kún ní ọmọ alákọ́ láti inú sà. Èmi sọ tẹ́lẹ̀ lórí ọdún yẹn sà arúgbó ọjọ́ mọ́tò ayé rẹ̀ lẹ̀. Ìkórìtà kẹta. The third junction. Tí ìpààrọ̀ ìpín ti máa ń fara hàn nínú ayé yìí. That the occurrence of change in portion take place Láti ìpìlẹ̀ṣẹ̀ wá. from the source. Láti ìpìlẹ̀ṣẹ̀ wá. From the source. Láti ìpìlẹ̀ṣẹ̀ wá. From the source. I don't want to read that word source. From the beginning. From the beginning. Láti ìpìlẹ̀ṣẹ̀ wá. From the beginning. Ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ̀ pé A lot of people don't know that láti ìpìlẹ̀ṣẹ̀ ayé àwọn láti pààrọ̀ bí àwọn sà. their portion has been changed from the beginning of their life. Ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ẹgbẹ́ láti ìpìlẹ̀ṣẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láyé wọn ti kàtàkùn ìpààrọ̀ ìpín láyé. A lot of portion has been changed from the beginning of their life. Ẹgbẹ́ ẹgbẹ́ ìgbọ́gbọ́ ọkọ̀ tí ọ̀sùn tó gbọ́ mi káàkiri. Now listen to me, everyone that is not sleeping. Gbọ́ o. Kìí ṣègbà tó dàgbà nípìn rẹ̀ dàrú, láti ilẹ̀ nípìn rẹ̀ ti dàrú. It is not when you grow old that your portion was changed. It was from the beginning. Kìí ṣègbà tí ó bẹ̀rẹ̀ ayé ẹ ló níṣòro. It is not when you begin your life that you have problems. Kó o tó bẹ̀rẹ̀ ayé ẹ ló ti níṣòro. It was before you begin your life. You've been in problems before the beginning of your life. Ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀ pé A lot of people don't know that. wọ́n máa ń pààrọ̀ ìpín èèyàn láti ìpìlẹ̀ ṣẹ̀ṣà. They used to change one portion right from the beginning. Ẹ gbé ọwọ́ yẹn sókè ẹni tẹ́ wà wájú sà. Raise up your two hands at the front. Ẹ jọ ẹ ti àwọn tí wọ́n ń sùn. Àwọn tí wọ́n so òfẹ́ṣòwò àkọ́kọ́ tí wọ́n ń sùn. Ẹ fi wọ́n lẹ̀. Leave those that are sleeping. Ẹ gbé ọwọ́ yẹn sókè. Raise up your two hands. Èmi sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀ sà. Ó náà ti pilẹ̀ sí pààrọ̀ ìpín rẹ̀ tí ìpín rẹ̀ ò fi jọra wọn mọ́. Níwọ̀n ìgbà tó wà nínú ìpàdé yìí fún ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ sà. Nǹkan tá a ti pilẹ̀ pààrọ̀ nínú ìpín rẹ̀ iná ó yá tó là á kọ̀ọ̀kan. Number 3. Ní ìgbọ́sà.
Ó kàn kẹrin sà. The fourth junction. Èyí tí ó ṣe wípé ìkórìtà kẹrin sà. The fourth junction. Tí wọ́n lè tinú rẹ̀ pààrọ̀ ìpín rẹ̀. That they can change your portion to it. Láti inú ẹ̀ṣẹ̀. It's from sin. Sọ̀rọ̀ sókè. Láti inú ẹ̀ṣẹ̀. From sin. Láti inú ẹ̀ṣẹ̀. From sin. Mo ń wo eré kan lórí nínú tẹlifíṣàn mi lánàá. Daddy watched a movie yesterday. Bọ́ì kan ó lọ gbàdúrà ní ṣọ́ọ̀ṣì. A brother went to pray in the Ẹ church. máa gbàdúrà tó gbà ó. Listen to the prayer he's praying. Ó ní Olúwa ṣe é. He said, God, thank you. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. I thank you Tó o bá fi dé wàhálà ayé mi lọ. that you sent away the troubles of me. Lóòótọ́ jẹ́jẹ́ ni wàhálà jókòó. Truly that trouble was on his Tí own. mo dẹ̀ ránṣẹ́ sí tí mo gbé fúnra mi. And he doing it to himself. Wàhálà ò wá bá mi o. The trouble does not come to him. Èmi ni mo lọ bá wàhálà pé wàhálà wá. He was the one that went to make the trouble that Mo jẹ̀ gbé wàhálà sínú ilé mi fún ọ̀sẹ̀ mẹ́rin. and he caused trouble in his house for good 4 weeks. Àmọ́ Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. He said, God, I thank you Torí kó bá mi lé wàhálà náà lọ. because you sent the trouble away. Bẹ́ṣẹ̀ ṣe rí nìyẹn o. That is what sin entails. Ọlọ́run ti ṣayé ẹlòmíì dáadáa o. God has made your life well. Fún alára rẹ̀ lókè lọ fi ẹ̀ṣẹ̀ ta ìpín ara rẹ̀. You now use sin to change the portion of God for your life. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ń wò sàfún ara ẹlòmíì ló fi ẹ̀ṣẹ̀ ló fi dàbàrí ìpín ẹ̀sà. A lot of people that you are looking at, they use sin to change the portion of God concerning their life. Ẹ má gbàgbé pé ẹ̀ṣẹ̀ ló pààrọ̀ ìpín ènìyàn nínú ọgbà ẹgbẹ́ nìsà. Do not forget that it is sin that changed the portion of humanity in the Garden of Eden. Ọlọ́run ti dá gbogbo dáradára. God has made everything well. Àmọ́ ń gbọ́ tí èèyàn fẹ́ràn ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ń da ìpín èèyàn rú láyé. But the day woman lost sin and sin changed the portion of human beings. Number 5. Number 5. Ìkórìtà karùn-ún The fifth junction tí ìkàrẹ̀ ìpín ti máa ń ṣẹlẹ̀ sà. that the change of portion takes Látọ̀dọ̀ àwọn ìjòyè. from the chief. Ọmọbìnrin sọ̀rọ̀. Látọ̀dọ̀ àwọn ìjòyè. From the chief. Látọ̀dọ̀ àwọn ìjòyè nísà. From the chief. Àwọn ìjòyè tí wọ́n ń sọ nísà. The chief I'm talking about Àwọn ọ̀dọ́lẹ̀ àwọn aláṣẹ ní òkùnkùn ajé ìsà. is the wealthy people, the controller of the dark world. Àwọn àgbàgbọ́ tó ṣe wípé They are the ones. wọ́n ò mọ̀ òtún lájẹ́ pé wọ́n lè pààrọ̀ ẹ̀kọ́ tó wá pẹ̀lú. They won't fight with you in life, but they can change it before you come into the world. Àwọn ìjòyè ń bẹ nígbà nígbà tó bá ń pààrọ̀ ìpín ènìyàn sà. There are spiritual chiefs that do change one portion. Mo rántí ọdún díẹ̀ sẹ́yìn sà. Some years back, Arábìnrin kan lójú sínú sà. a woman conceived Ó dẹ̀ fẹ́ bímọ. and she wants to give birth. Lọ́lọ́run bá fara hàn wòlíì kan sà. God now revealed some secrets to the prophet. Ọlọ́run sọ fún wòlíì yẹn pé God told the prophet, ọmọ tó wà ní obìnrin yẹn. this time that this woman is carrying, Àwọn alágbára òkùnkùn the powerful one wọ́n of the fẹ́ world, fọ́mọ yẹn wáyé pẹ̀lú ojú ara ọkùnrin àti ojú ara obìnrin. they want that woman, that child to come into the world with homosexuality. Ọmọ tí wọ́n ò tí bí. Wòlíì yẹn wá ní kálábórí yẹn lọ gbàdúrà. The prophet now told the woman that she should go and pray. Ó sì gbàdúrà. And the woman prayed. Àdúrà kan ní kó gbàdúrà yẹn jinlẹ̀ sà. She didn't pray that prayer deeply. Ó bí ọmọ yẹn tó tán. She gave birth to that to the Ọmọ child. yẹn ò lójú ara ọkùnrin kò lójú ara obìnrin. The child is not an Aphrodite. Ó bì. She gave birth to the child. Bó ṣe wá bí sà. Immediately she gave birth Ẹ̀wà to tó the bí child. lásán bẹ́ẹ̀.
She didn't give birth to the child like that. Ó bí ọmọ yẹn ní dìtẹ̀rìn rẹ̀. The child was the baby. Ọmọ tí wọ́n bí àti mẹ́sàáì láti inú. The child that was born in Bethel right from the womb. Àwọn dókítà ń sọ wá àti ìmọ̀ tó fà tó fi rí bẹ́ẹ̀ o. The doctor said you don't know the cause of it. Okay, wọ́n ti mọ tó fà. Wọ́n sọ fún wa pé tí ìyá ò bá fi ń jẹ vitamin àbí ẹ̀dáhùn tí ò bá fi ń jẹ ẹ̀sọ̀rọ̀ tí ò bá fi ń jẹ vitamin. Àwọn ìyá wa kan gbà kan. Some of our children, our mothers, Àwọn màmá wa kan gbà kan. our mothers, Wọ́n àmọ́ vitamin. Àwọn ìyá kan gbà kan. Wọ́n dá kan tó ń pè ní vitamin àti vitamin wọ́n dá mọ̀. Wọ́n sì bí àwọn ọmọ. and they give birth to children. Àwọn ọmọ tó dẹ̀ bí. These children that they gave birth to. Bóòrù náà ṣe rí sà. Wọ́n tó kàkàkà. Àwọn ọmọ tó wọ́n jẹ vitamin sí. Wọ́n ní kóbìnrin máa jẹ ìṣúra ọkọ̀ wà ní kò ní bẹ́ẹ̀ náà rẹ̀ kọ́. They tell women to eat fruits Fọ́mọ yẹn lè ṣe kí ní sà. because for the child to be healed. Àríyà tó jẹ ápù tó jẹ bẹ́náìkù ó jẹ wọ́tàmẹ́lì. Ìgbà tó bí ọmọ kúrukúrú rí. Orí èrè tàṣà gbogbo à. Gbogbo kọ́kọ́ rẹ̀ lágbárí. Gbogbo vitamin tó wá jẹ ní mo ló kò sí. All the vitamins she took, where did she put it? Bí ọwọ́ ẹ̀ sókè. Raise up your two hands. Bóyá ló mọ̀ fáwọn ètò yẹn wà ṣá. They are chiefs. They are cheap. Àwọn kan wà. There are some people, Tó o bá fún wọn láàárọ̀ wọn ní sọ̀rọ̀. when you abuse them in the morning, they won't see anything. Tó o bá fún wọn lọ́sàn-án wọn ò ní gbin. When you abuse them in the afternoon, they won't water a word. Tó bá tòru. Wọ́n á ní káwọn àtẹ́jọ bọ́ sórí fíìdì. In the midnight, they will ask you to come to the field. Àṣẹ́nu lásán ló ní títa jàkà. Àṣẹ́ gbogbo kùlé rẹ̀. Àṣọ́ òwú ni ọ́. Gbọ́wọ́ rẹ̀ sí. Raise up your two hands. Bá ní àwọn ìjòyè náà. Ìjòyè ilẹ̀ ẹgbẹ́ tàbí tí lè yá. Èyí tó pàrẹ̀ sí ọ̀pọ̀ ẹgbẹ́ lọ́wọ́ ó yá kó ṣẹ̀ṣẹ̀ ní gbangba. Ìkórìtà kẹfà. The sixth junction, Tí ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ kan jẹ́ máa ń fara nínú ìpín ènìyàn that the change of portion take place láti inú ìran wa, is from the generation, láti inú ìran wa. from the generation. Ẹ gbọ́ mi sà, Hear me, sir. láti inú ìran sà, wọ́n máa ń pààrọ̀ ìpín ènìyàn. They do change one portion from generation. Láti inú ìran sà, wọ́n máa As ń yí of the ìpín padà. generation, they can change your portion. Ìwọ ni wọ́n wá pẹ̀lú ìpín ọlọ́lá inú ọ̀ràn tó o ti wá ìran òṣìṣẹ́ àtòṣì ni. You came to the world with a wealthy portion, but the generation that you came out from is not good. Ṣé ẹ mà pé inú ìran Jábẹ́sì lórí burúkú wà? Jábẹ́sì kìí ṣe lórí burúkú. Jabez was not an unfortunate being. It was because of the generation he came from. Ẹgbẹ́ ilé ìdájọ́ sà. Listen to this very well, sir. Ìran máa ń sọ tí a farahàn nínú àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ńlá. Generation do tell what is going to manifest in the life of the children that are coming in. Ẹni tẹ́ ń lọ ìran òní ilẹ̀ fẹ́ fi ilẹ̀ fún àwọn ìran tó ń bọ̀. You that are making use of this present generation, what are you going to leave behind for those coming? Nọ́mbà 7 tó gbẹ̀yìn sà. Seventh junction. Ìkórìtà keje Seventh tí junction. ìṣẹ̀lẹ̀ ìpàrọ̀ pé ti máa fara nínú ayé ènìyàn sà. That change in portion take place Láti ojú oorun. is from your sleep. Láti ojú oorun sà. From your sleep. Láti ojú oorun ni sà. From your sleep. Bíbélì wípé
The Bible says, nígbà tí ènìyàn sùn, when man sleeps, ọ̀tá ẹ̀ wá. his enemy Ó came fún ẹ̀kọ́ sínú àlìkámà. Ó dẹ̀ bá tiẹ̀ lọ. and he went away. Nígbà tí ènìyàn bá sùn, When man sleeps, ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ìpín kò máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. an occurrence of change of portion takes place. Wọ́n ti sọ ìkọ́ríta méje tí ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ìpín ti máa ń fara hàn sá. I've told you the 7 junctions that the change of in portion Mo takes fẹ́ parí ìwàásù náà abẹ́ lọ gbàdúrà. You want to end the message, you want to go and pray. Mo fẹ́ sọ nǹkan mẹ́rin tó yẹ kó o ṣe lórí ìpààrọ̀ ìpín rẹ. I want to tell you 4 things that you have to do on the change of portion. Mo fẹ́ sọ nǹkan mẹ́rin tó yẹ kó o ṣe lórí ìpààrọ̀ ìpín rẹ sà. I want to tell you 4 things that you have to do over the change of your portion. Màá sáré sọ mẹ́rin ní abẹ́ lọ gbàdúrà sà. I will be fast with it. Ohun àkọ́kọ́ tó yẹ kó o ṣe lórí ìpààrọ̀ ìpín rẹ sà. The number 1 thing that you ought to do over the change in your portion. Gba Jésù ní Olúwa. Accept Jesus as your Lord. Gba Jésù ní Olúwa. Accept Jesus as your Lord. Gba Jésù ní Olúwa. Accept Jesus as your Lord. Ṣé o ní ohun àkọ́kọ́ tó o lè ṣe lórí ìpààrọ̀ ìpín rẹ sà? The number 1 thing that you can do in Òun the ni change of your pé kó portion o gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti is Olùgbàlà. that you should accept Jesus as your Lord and Torí Savior. òun nìkan ló mọ ibi tá a ti pààrọ̀ ẹ̀, òun ló mọ tó ti lè fẹ́ tún ṣe. Because he is the only one that knows where the portion has been changed and is the only one that can amend it. Àìgbà Jésù rẹ, àìmọ̀ Jésù rẹ kò ní fàyè gba ìpín rẹ láti ní ìrírí ìyanu láyé. If you don't know Jesus, your portion will never add the Ọkọ̀ kejì sà. The number 2 thing Tó yẹ kó o ṣe lórí ìpààrọ̀ ìpín rẹ. you ought to do over the change in your portion. Mọ ọ̀nà láti bọ́. Know the way to be saved. Mọ ọ̀nà láti bọ́. Know the way to be saved. Mọ ọ̀nà láti bọ́. Know the way to be saved. Ohun tó kẹta The number 3 thing tó yẹ kó o ṣe lórí ìpààrọ̀ ìpín rẹ. for you to do over the change in your Já portion. ìjàkadì àdúrà. Já ìjàkadì àdúrà. Fight in prayer. Ohun kan kẹrin tó yẹ kó o ṣe lórí ìpààrọ̀ ìpín rẹ. Number 4 thing that you ought to do, Kọ́ ìpín tí kìí ṣe tirẹ̀. remove the portion that is not yours. Refuse. Kọ́ ìpín tí kìí ṣe tirẹ̀. Refuse the portion that is not yours. Mo ti parí ìwàásù náà. And that have end the preaching. Àkòrí ìwàásù tó o gbọ́dọ̀ sọ wípé The topic of the preaching says ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ ìpín. the occurrence of change in portion. Ìṣẹ̀lẹ̀ ìpààrọ̀ nínú ìpín. The occurrence of change in portion. Ìdè ṣáájú ẹnìkan.